ẹ má jẹ́ kẹ́nìkan wá fi kọ̀ǹkọ̀ yá ìlú ìkòkò yá ìlú, ẹ má jẹ́ wọn fi tàn yín jẹ o. ẹ̀yin ọmọ tẹ́ jẹ́ Tìjàníyà lọ́kùnrin àti lóbìnrin, mùrídà àti mùrídà, ó dẹ̀ yín bàbá wa àtẹ̀yìn tẹ́ ń bọ̀ lẹ́yìn àwa àtàjọ́ ọmọ kéékèèké báyìí, a fẹ́ gbà yín nímọ̀ràn. ìmọ̀ràn tá a sì fẹ́ gbà yín ni pé ẹ ṣọ́ra pẹ̀lú àwọn ẹlẹ́sìn RMQK, ẹ ṣọ́ra pẹ̀lú wọn. mi ò wá láti wá dráàgì wọn torí tẹ́tẹ́lẹ̀ ní tí mò ń pe àwọn oní RMQK yẹn ó ní pé mò ń wò wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń ṣe kíni o, tí wọ́n ń kẹ́kọ̀ọ́, tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ nípa àṣírí. gbogbo àwọn èèyàn ló ní ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ lóríṣiríṣi. àwọn míì ń kọ́ àwọn èèyàn bọ́n ṣe ń lo nọ́mbà, àwọn míì ń kọ́ àwọn èèyàn bọ́n ṣe ń ṣe kíni o, bọ́n ṣe ń lo kọ́lọ̀. wọ́n sọ fún ọ pé jọba yìí kọ́lọ̀ báyìí lèèyàn lè wọ̀, èèyàn lè kọ́ gbogbo ẹ̀kọ́ mọ̀, ṣùgbọ́n gbogbo mọ̀ tí ó bá ti ní tọ́lọ́run ọba nínú, tí ò ní tàwákùlù nínú ìgbẹ́kẹ̀ lọ́lọ́run, tí ò jẹ́ pé kíni o èèyàn fi gbẹ́kẹ̀ lọ́lọ́run ni gbogbo mọ̀ náà téèyàn pa mọ́ sábẹ́ Ọlọ́run, ó ti dìmọ̀ tí ò dá o, ó ti dẹ̀sìn tí ò dá o. ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ọmọ tẹ́ jẹ́ Tìjàníyà wa, gbogbo nǹkan tẹ́ lẹ́ǹfẹ́ ó ń bẹ lójú ọ̀nà tọ̀ríkà Ṣàmù Tìjàní pẹ̀lú àwọn míì ojú ọ̀nà míì ti ń bẹ, gbogbo ń tẹ́ lẹ́ǹfẹ́ ló wà ń bẹ. ẹ má jẹ́ kẹ́nìkan wá fi kọ̀ǹkọ̀ yá ìlú ìkòkò yá ìlú, ẹ má jẹ́ wọn fi tàn yín jẹ o. obìnrin tó rà níbo Muhammad sallallahu alaihi wasallam tó wáyé pé institution ni tí a ń kẹ́kọ̀ọ́ mbẹ̀ yẹn lè lọ́kọ̀ náà, o lè kọ́ bí wọ́n ṣe ń lo kọ́lọ̀, o lè kọ́ Taurus, Sagittarius, nǹkan kan, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kó kọ́ tó bá fẹ́ kọ́ onímọ̀ nípa. àmọ́ ìmọ̀ tí wọ́n bá ti darí sọ́dọ̀ Ọlọ́run, dákun tó rà níbo Muhammad yẹra fún. ọ wá ti wọ́pọ̀ fáwọn àtàjẹ́ mùrídì ṣéèkì jù tó jẹ́ pé àwa náà láàmọ̀ ṣe kíni, láàmọ̀ fẹ́ sojú kòkòrò gbogbo nǹkan. ibi tó bá ti sojú kòkòrò gbogbo nǹkan máa jẹ́ pé ibi tó jẹ́ pé ó rí pé lànà Ọlọ́run ni wọ́n tẹ̀lé. àwọn ìjọ táwọn wípé RMQK yìí èmi ò ní ìṣù pẹ̀lú wọn. ìjọ tí mo ti ní ìṣù pẹ̀lú wọn níjọ́ tán ti sọ pé ní àwọn gáúsù, àwọn àbùdálù, àwọn kìnnìkan ni mo fi wá mọ̀ pé ẹnu dùn ún rò fọ́. torí pé tí èèyàn bá ní ìmọ̀ tí wọ́n ń sọ pé àwọn ní pé wisdom ni wọ́n ní ìmọ̀ ẹ̀mí, ìmọ̀ ẹ̀mí èé kọ̀ndẹ́mù kankan. ìmọ̀ ẹ̀mí tọ́lọ́run ni mo pe òkè kọ̀ndẹ́mù kankan. gbogbo ohun tó bá rí tó ní ẹ̀mí ó máa jẹ́ kó mọ̀ pé nǹkan míì tó kù lẹ́yìn nǹkan tó ń wò pó ní òní. kódà bó bá lóògùn ẹ̀mí rẹ̀ ó jẹ́ ọmọ pógun tó kù jù bá lọ. tó bá máa àǹjànú, tó bá máa àwọn rọ̀wáníyà àbọ̀ mọ màláìkà bọ́n ṣe lè lo àwọn nǹkan wọ̀nyẹn, ẹ̀mí rẹ̀ ó máa sọ fún ẹ pé nǹkan míì tó wà. bó bá ti pókúta náà ló bá mọ̀ tó lè máa bọ̀ tó sọ pé ó lè máa fi ṣe mírèkù, àbí náà ló bá ń lò tó fi ń ṣe agbára, ẹ̀mí rẹ̀ ó máa sọ fún ẹ wípé nǹkan tó kù síbi kan. ó sì máa rí físíkálì pé ibi tí ọ̀nà ọwọ́ rẹ dé náà lọ́wọ́ rẹ mọ èèyàn tó pọ̀ láyé. kódà kan òṣèṣin kankan, ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ti gba ẹ̀bùn yẹn wá. wọ́n máa pàṣẹ pé kí nǹkan ọ̀sẹ̀ yóò sì máa ṣẹ, wọ́n máa pàṣẹ pé kí nǹkan dáa kó dáa, tó bá sì tún pàṣẹ pé kó má dáa kó tó ní dáa. ẹ̀bùn ni látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run lè fún ọkùnrin, Ọlọ́run lè fún obìnrin. síbẹ̀síbẹ̀ náà àwọn náà máa ń mọ̀ pé Ọlọ́run kù síbi kan. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni babaláwo ní máa wo àáfàá pé àwọn àáfàá náà ní nǹkan lọ́wọ́. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni àáfàá náà ní máa wo àwọn babaláwo pé wọ́n ní nǹkan lọ́wọ́. ṣùgbọ́n àwọn RMQK tá a wí yìí, ẹ rí i pé ìjọsìn wọn kì í ṣe ìjọsìn Islam, kì í ṣe ìjọsìn tọ́lọ́run. wọ́n sì máa kílèmù pé Ọlọ́run làwọn ń ṣe kíni o, òun làwọn ń tẹ̀lé. wọ́n wà máa ṣe kíni, wọ́n máa fẹnu bà àwọn kan jẹ́. ẹni tó fi lè sọ wípé ní gáúsù ọmọ kéwù àwọn ọmọ tó ń kọ́ kéwù wọn ju àwọn gáúsù lọ. ẹni tó lè máa sọ wípé ní la ilaha illallah tí ó bá ṣàdúrà tó bá kọ́kọ́ jí, orúkọ àwọn òòṣà rẹ̀ mẹ́rin ni ó kọ́kọ́ pè. yóò pè òòṣà rẹ̀ rọ̀kọ̀ yá ìlú bí mọ̀kàtà yá ìlú bí kọ̀ǹkọ̀ yá ìlú bí kàkàrà yá ìlú ni yóò kọ́kọ́ pè wọ́n náà. yóò kọ́kọ́ pe àwọn òkà bí kàṣà yá ìlú ni a máa ń pè ní RMQK, ó ní tó túmọ̀ sí. tó jí láàárọ̀ yóò tún wá máa pé sẹ̀mí iná, tó bá ti ń dákọ̀ ọ̀rọ̀ wá níyà rẹ̀ kan á ní sẹ̀mí iná, tó bá pé kíní kan sẹ̀mí iná. àwọn nǹkan ní pè pé kí wọ́n dáhùn lóhùn. kò pé Ọlọ́run ọba àlékè ọlá tó ju gbogbo nǹkan lọ. Ọlọ́run tó dá omi, Ọlọ́run tó dá ẹ̀mí, Ọlọ́run tó dá sánmọ̀, Ọlọ́run tó dá ilẹ̀, Ọlọ́run tó dá oòrùn, Ọlọ́run tó dá òṣùpá. tí wọ́n bá wá sọ wípé ní ọ̀gbẹ́kẹ̀ lọ́lọ́run mọ́ tó sì ní mùsùlùmí ni ọ̀tọ̀ lọ́lé kí ó pè amẹ́ríkà sí lọ́lọ́ bíbí kan lọ́lọ́ ní tó wá lọ́jọ́ àwọn tí wọ́n ń pè ní tí ò tọ́lọ́run, tí wọ́n fi àdàgbà àgbésí ayé wọn sí kíni, tí wọ́n fi dúró tọ́lọ́run. ó rí i pé èèyàn ti sìnà nù o, láfi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé ìdí náà sọ̀rọ̀ tọ̀nù sí. àwọn ó sì mọ̀ tó pa àwọn wà lọ́nà. mo rí kan tí wọ́n lọ sí interview rẹ̀ ń jò ní àáfàá tí máa parọ́ pé òun máa okọ̀rọ̀ wá níyà tí Ṣéhù Tìjàní ń jẹ́. mo rẹ́rìn. wọ́n ń ṣe interview rẹ̀, àwọn tó lọ sí interview gan bóyá àwọn gan lọ ṣe ìkànnú àwọn tó lọ sí interview, bóyá àwọn náà kàn lọ ṣe drama ńbẹ ni kò tiẹ̀ yé mi. àáfàá yẹn dẹ̀ smart gan, wàláhì àáfàá yẹn smart. lè ṣe kí ni o, lè tó bá di pé kẹjọ ṣe conversation, òun náà mọ̀ pé àwọn area kan wà tóun ò gbọdọ̀ touch. tí bá ń sọ̀rọ̀ yóò máa yan àwọn area yẹn pé òun ò gbọdọ̀ touch yẹn torí pé ó ní brain. ibi tó sì ń lo brain ẹ̀ sí níbi àwọn òòṣà wọn mẹ́rẹ̀ẹ̀rin rọ̀kọ̀ yá ìlú mọ̀kàtà yá ìlú àbí kíná àbí kọ̀ǹkọ̀ yá ìlú àbí kàǹkà yá ìlú ní jẹ́ àbí kàṣà yá ìlú mi ò mọ̀. èmi ò sì fẹ́ máa pé torí mi ò fẹ́ bí lọ́kọ́ mọ́ni polówó rẹ̀ ó sùn yọ àmọ́ ra òòṣà mẹ́rin.
òòṣà rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n tún máa ń sàṣàlátù fún bí wọ́n ṣe sàṣàlátù fún ànábì báwa ṣe ń sàṣàlátù fún ànábì wa Muhammad àwọn tún wá ń ṣe àṣàlátù fún àwọn RMQK wọn láwọn òòṣà àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ó bá bí nǹkan kan àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ló pé yóò lóun pe ẹ̀mí ìtọ́lọ́run bá fún ọkọ tó sọ pé wà náà fàtú fi yìí mi ń rù kí mo fẹ́ ẹ̀mí mi sí ọ lára ìyẹn ló lè rí ìnàjú nǹkan mi lọ ìyẹn ló yẹ kẹ́ nẹ́tọ̀ ìyẹn ní kẹ́ ẹ mọ̀ Ọlọ́run ló fẹ́ sí yín lára kì í ṣe pé àwọn ẹ̀mí kan tẹ́ ẹ mọ̀ wọ ẹ̀mí tẹ́ ń sọ pé ẹ̀ ń wò yẹn àwọn ọmọ mi wà tó jómi tó jẹ́ pé ó wà nú àwọn òun náà máa ń rí àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ́yìn ò lè rí wọ́n sì jọ máa ṣe ẹ ra wọn ní àwọn olóòṣà tẹ́mi ó gbé àwọn ọmọ kan lẹ́yìn wọn tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa rí nǹkan jáde ẹ rí àwọn oníkíni bẹ́ẹ̀ náà làwọn Ṣàngó wá ní ẹ̀gún Ṣàngó ó gbé ẹ̀mí rẹ̀ ló kó sí lára ẹ lọ gbogbo àwọn chọ́ọ̀chì káàkiri ẹ rí wọn tẹ́mi ó gbé wọn tí wọ́n máa ṣe kíni bẹ́ẹ̀ náà lẹ́ra àwọn míì tán bá ń ṣe àsíkiri tí nǹkan kí nǹkan bá ń bẹ lára wọn tí àsíkiri tí ìmọ́lẹ̀ rẹ̀ bá wọlé sí ara wọn ẹ rí tára wọn ò ní balẹ̀ mọ́ tí wọ́n máa gbọ̀n tí wọ́n máa ṣe kẹ́mi lè bá kó ń bẹ kẹ́mi Ọlọ́run lè bá wọlé ṣùgbọ́n gbogbo ẹ̀mí tẹ́ bá wà lọ́dọ̀ ayé pé ní láàárọ̀ tẹ́ bá fẹ́ jókòó rọ̀kọ̀ yá ìlú mọ̀kàtà yá ìlú kọ̀ǹkọ̀ yá ìlú lẹ́ẹ̀mọ̀ dá kọ̀pọ̀ ẹ̀ pé Ọlọ́run mọ́ tẹ́ ẹ wá ń sọ wípé ẹ fi pèèyàn sínú Islam wo lẹ fi pèèyàn sí Islam dẹ̀ tó lórí kíni Ọlọ́run ẹyọ kan àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ ni ashhadu Allah ilaha illallah kó jẹ́rìí pé kò sí nǹkan kan àfọlọ́run wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu kó sì jẹ́rìí pé òjíṣẹ́ Ànábì Muhammad òjíṣẹ́ rẹ̀ Kùránì gan sọ wípé tẹ́ bá bi àwọn tẹ́ láwọn ń ṣe ẹbọ tẹ́ bá bi wọ́n léèrè pé gbogbo ń tẹ̀ ń ṣe ìjẹ́ ìmọ̀ pọ́lọ́run wà wọ́n ní wọ́n sọ fún yín pé àwọn gbà pọ́lọ́run wà wọ́n wá ń sọ fún wọn mùrídìí sheikh lọ mọ̀ pé lítánìsì tán fún wa ní tọ́lé kan ṣe àmọ́ Tìjání kì í ṣe lítánìsì àwọn àṣírí rọ̀kọ̀ yáìlú kàǹtà yáìlú àwọn tí wọ́n fún wa yàtọ̀ fún ìtọ́wà lójú ọ̀nà gangan kò sínú lítánì sheikh Tìjání pé ẹ máa fọkọ àǹjànú kan ẹ máa fa ọkọ̀ rọ̀wáníyà kan àwa la lọ́ọ́ rà mùrídìí sheikh lọ́wọ́ náà wọ ojú kòkòrò rẹ̀ ó sì ti wà lákọọ́lẹ̀ káàná Muhammad tó dé ní a ti ń lo àwọn yáìlú nǹkan kan yìí àwọn Hebrew ń lò ó àwọn Persia ń lò wọ́n ń lo àwọn òòṣà wọn yìí kò sí yàtọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀kọ̀ yáìlú kàǹkà yáìlú tẹ́ ń sọ ìgbàlagbẹ̀ láwọn ọkọ̀ ohun ilẹ̀ Yorùbá àbáwọn òòṣà kan tí wọ́n ń sin ilẹ̀ Yorùbá ó ti wà káàná bí o tó dé nígbà nábì dé làwọn kan tó wá mú un tẹ́ bá sọ pé nǹkan báyìí wọ́n fẹ́ fi wá kéèyàn pé àwọ̀rò ni wọ́n wà wá ọkọ̀ rẹ̀ wọ́n lu jáde wọ́n fi kún pé táwọn bá pe àǹjànú báyìí ó lè lọ máa wọ́ èrò wá wọ́n bá pe rọ̀wáníyà báyìí ó lè lọ bá wọn jí owó wá ó ní tùràrí tí wọ́n lò sí ó ní nǹkan tí wọ́n fi sí táwa náà ṣe rí tó sì wà lọ́wọ́ wa èmi ìwà tó jẹ́ pé tùràrí tó fi sára èyí tó tàn tí ó fi fa nǹkan ní wa láwọn tilẹ̀ Lárúbáwá tí wọ́n mix papọ̀ mọ́ra wọn ẹ̀rí nǹkan báwọn tọ́mọ fi ń tùràrí tí ó fi lè jẹ́ kí rọ̀wáníyà tó ń pè kó fi lè jí sí àlọ́ ọkọ̀yún ni àmọ́ ọ̀nà téèyàn ń gbà mọ́ Ọlọ́run gangan ti fi ìpìlẹ̀ rẹ̀ kalẹ̀ pé wàásùbùrù nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi ẹ̀rọ ẹ̀mí ara yín lẹ̀kẹ́ darapọ̀ máwọn tí ń pe Ọlọ́run ọba wọn láàárọ̀ wọn àti ńrọ̀lẹ́ wọn yuriduna wajhahu wọ́n ń wojú Ọlọ́run nìkan la ta'du 'aynaka 'anhum má gbójú ẹ̀ kú lára wọn turidu zinnatal hayati dunya kọ́ wá jẹ́ pélé ayé lọ́ọ́ máa tẹ̀lé kí torí pẹ́lòmíì níṣòro tí ọmọ kóun ti ga kóun kàn gbẹ́kẹ̀ lọ́lọ́run lókù nífi lọ́njọ́ yìí rò kọ̀yà ìlú kọ̀ǹkọ̀yà ìlú tó fi jọ́ lójú ẹlòmí Ọlọ́run ṣàánú rẹ̀ àti kékeré Ọlọ́run ti fún nípò tiẹ̀ ẹlòmí olówó ní láti kéke ẹlòmí onípò ní láti kéke ẹlòmí olókìkí ní láti kéke ẹ̀bùn tiẹ̀ ti wà lára rẹ̀ nígbà tẹ́ wá nípò yẹn tẹ́ ní owó tán tẹ́ ní exposure tán tẹ́ wá ní ṣòro kékeré tẹ́ wá lọ nítorí pé wọ́n ń pe àwọn àǹjẹ̀nú kan tẹ́ ẹ̀ pè látọ̀dọ̀ yín wá tọ́lọ́run fi fi yín hàn tẹ́ wá lọ jọ́yìn wọn tí wọ́n ń pe rọ̀kọ̀yá lùlọ lórí bóòdù ti fẹ́ parí ìgbésí ayé rẹ̀ wàásù náà sákà máa lẹ́dí náà ẹ̀dí ìnà rọ́bà òun gàdá tọ̀lẹ̀ àṣeyẹ mùrídà àti mùrídà ẹ darapọ̀ báwọn tí ń pọ̀ lọ́wọ́ ọba wọn láàárọ̀ ẹ ní sùúrù ẹ má jẹ́ ọjọ́ yín lójú àwọn àfáà táwa tẹ̀lé Mọ̀lánà Sheikh Alhaji Abdulrazak Abdulwahab lẹ́lẹ́kùọ́ gbogbo ń tẹ̀ ń sọ yìí láti kọ́ lọ́dọ̀ wọn bàbá fún wa láwọn àṣírí bẹ́ẹ̀ tí wọ́n pé lọ́lọ́run tí wọ́n máa forí bá rẹ̀ fún wọn máa pé sẹ̀míínà wọ́n máa pé rọ̀kọ̀ yá ìlú sẹ̀míínà mọ̀kàtà yá ìlú sẹ̀míínà Ọlọ́run ní a máa pè akànyà síbi àṣírí làwọn yún kéèyàn wá sírí ayé ní gbogbo oyún gbogbo ń tẹ́ bá wá ń ṣe tẹ́ fi ń wá sírí ayé tẹ́ bá ti dá padà sọ́dọ̀ Ọlọ́run mùsíbà ni kẹ́ ẹ tún wá lè mọ o sẹ́yìn ní gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀yáìlú kọ̀ǹkọ̀yáìlú tí wọ́n ń pè yìí nísìn o wọ́n fi ń wá nǹkan níbi ojú kòkòrò wọ́n fi ń ṣe nǹkan tí ọ̀dà fún yàn wọ́n sì fi ń ṣàánú wọ́n lè fi ṣe torí fáàtì ni a gbọ́dọ̀ sọ wọ́n lè fi ṣe ẹlòmíì ní spiriti rẹ ti ń bá ọrìn tó bá ṣe pé èèyàn burúkú ní ọ̀tọ̀ lẹ́mìí aburú sọmọ làkejì nǹkan bú náà lọ́mọ fògùn àbí àǹjẹ̀nú tó ọmọ àbí rọ̀wáníyà tó ọmọ nǹkan bú náà lọ́mọ fi ṣe torí pé a ní positive thought a sì ní negative thought positive thinking wà negative thinking wà àwọn kan positive fún tiwọn
bọ́ọ̀ bá lọ consult wọn pé o ní problem wọ́n wo ọ̀rọ̀ Ọlọ́run wọ́n sì wo history tí ń bẹ nílé ayé tí wọ́n lè fi ṣàlàyé fún wọn pé ibi tó fẹ́ tọ̀ yọ̀ ọ̀dà báyìí ni orin bọ́ àwọn kan bẹ wọ́n fẹ́ manipulate ni wọ́n wà lóko àǹjẹ̀nú àbókọ̀rọ̀ wá níyà àbóògùn láti fi lè manipulate ìgbésí ayé ní jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ó já sí problem for example ní ṣe obìnrin tó ní problem nílé ọkọ ẹjọ́ òrojọ́ fún ẹ pé problem tó ní ni ọ wá fi experience ilé ayé tó rí nílò àwọn tó ti nírú nǹkan bẹ́ẹ̀ nínú history àwọn tó ti nírú nǹkan bẹ́ẹ̀ ló fi solve problem rẹ̀ àbí kó wo ọ̀rọ̀ Ọlọ́run Kùránì pé ntọ́lọ́run ní kéèyàn ṣe rèé ẹ wá ní ṣe bẹ́ẹ̀ wà mú kwanjẹ̀nú kan ẹ lọ rè obìnrin tí ń yájú sọ́kọ rẹ̀ tí ń ṣègbéraga ẹ wà lẹ́ẹ̀fẹ́ kọ́kọ́ onífẹ̀ẹ́ rẹ̀ tó láti kí ló dé tí ò ṣe lò wá ẹ ṣe kọ́ níwẹ̀ ẹ̀mí mímọ́ tí ó fi lè tẹrí balẹ̀ fọ́kọ ọ̀rọ̀ Ọlọ́run àbí ìtàn tó ti kọjá kẹ́ ẹ fi gbìn sọ́kàn rẹ̀ sínú rúhu rẹ̀ kó fi change ìgbésí ayé rẹ̀ ẹ wà lọ wá kíní kan òrọ̀ǹkọ̀yà ìlú ẹ hàn sínú pépà ẹ wà fọ́kọ rẹ̀ àtọkọ ẹ dojú ẹ kọra wọn ẹ lọ só mọ́bì kan lọ́kọ́ wàá dọ̀dẹ̀ ní ọmọ wa tẹ̀lé ẹni tí ò lè jàǹfààní kan lọ́wọ́ rẹ̀ tí ò sì mọ́lẹ̀ bá a ṣe ń dòde ayé lọ́dọ̀ rẹ̀ bá a ṣe rìnrìn gbésí ayé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run sì ti sọ kalẹ̀ fáwọn ànábì Ọlọ́run ànábì Musa ànábì Isa ànábì Ibrahim ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ́ kalẹ̀ fún akólé bá ṣàǹfààní fún àwọn oní wisdom gidi àwọn wisdom yẹn wọ́n máa lò tí wọ́n máa fi yanjú ìgbésí ayé àwọn èèyàn kì í ṣe manipulation torí pé ohun oògùn tó fi bí àǹjẹ̀nú àbí tó fi bí atẹ́gùn kan tí ọlọ́rẹ̀ fẹ́ lu àwọn kan kò mí ní pé kó fi hùwà àbàjẹ́ ọ̀rọ̀ ńgbà ní ìyanjú nǹkan ju oògùn lọ wọ́n ṣe ankáṣífù fáwọn kan ankáṣífù tí wọ́n ṣe fún wọn wọ́n wá ń gbé kíní yẹn sára láti gbé kíní o bóyá kan lè máa tẹ̀sí sàkárà àwọn èèyàn àbí kan lè máa ṣe àwọn àbàjẹ́ kan láwùjọ ìyẹn náà wá ń gbé kí ẹ̀mí yẹn náà ń gbé kí ẹ tó wá bọ́ tó ní ìyá ọkọ òun dà òun láàmú gbogbo ẹ̀rín máa ń tọ́jú bó tóun àtọkọ òun bá ṣe tẹ́ wá nítọ̀ àwọn pa ní tẹ́ wá lọ mọ́ògùn tẹ́ sàṣẹ́ni lẹ́ni tẹ́ pa ṣíṣẹ́ rí lẹ́sẹ̀hun torí pé mi yín dọ̀tí ni ọba àmọ́ra kàyálù ọba àmọ́ kàṣàyálù kò tó ti wà láyé ṣùgbọ́n ìtàwọn eléyìí ń ṣe táwọn wí yìí ìmọ̀ tí wọ́n yẹn ìmọ̀ tí èé ṣe máa tọ́lọ́ ni wọ́n àdárẹ̀ sọ́dọ̀ Ọlọ́run nígbà tí èèyàn jí láàárọ̀ ti sọ fún ọ kí ló wà kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti bàbá Ṣàngó tí ó forí balẹ̀ fún Ṣàngó pé bàbá mi o ẹ káàárọ̀ o kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti bàbá ológun tí ó lọ dí ogun rẹ̀ tí ó lọ pa nǹkan kan fún tí ó pàjá fún ẹ níyàtọ̀ kò sí yàtọ̀ à ń fún àwọn RMQK náà ní advice ẹ lè má gbọ́ ọkẹ lẹ́nu wá rùn àbí kẹ ní kíní kan ṣẹlẹ̀ o àmọ́ ẹ darí ọkàn yín padà sọ́dọ̀ Ọlọ́run ẹni tó dó lórí yín lè ó lè jẹ́ pé ẹ̀bùn Ọlọ́run tọ́lọ́run fún láti kékeré ni àmọ́ tó kánú ìwé kí ló dé tó jẹ́ pé tó bá ṣe pé lóòótọ́ ẹ̀mí Ọlọ́run làwọn ọ̀rọ̀ kọ̀yálù tẹ̀ ń ṣe kí ló dé tó ń yà síbi ògùn téèyàn bá wà nú ẹ̀mí ọ̀nà kan lọ́ọ́ máa lò lọ ó sì máa rí àwọn ọ̀nà lókù pé wọ́n ń jẹ́ lóòótọ́ kì í ṣe pé ọmọ jump from here ó lo kíní ìtùráyélé ni ó lo oògùn ilẹ̀ Yorùbá lọ́la ó lo kíní àwọn kan bẹnu àwọn èèyàn wọn à ní lóògùn kan wọn à ní fíntúràrí kan wọn ó sì jókòó báyìí wọn ó wo problem tí ń ṣe èèyàn tó bá sọ fún wọn wọn ó dẹ̀ solve problem ẹnu ẹ̀mí torí pé wọ́n nọ́tsọ̀ ẹ̀mí ara wọn wọ́n fọ ẹ̀mí ara wọn mọ̀ bí zikiri lá pẹ̀lú ìrántí Ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú sídìkù kan máa sọ̀rọ̀ rí pẹ̀lú ìmánì ìgbàgbọ́ Ọlọ́run bẹ tó bá ní ìmánì dojú ẹ Ọlọ́run gan mọ̀ communicate pẹ̀lú rẹ̀ àwọn òyìnbó tí wọ́n ń ṣe meditation tí wọ́n ń ṣe annihilation ẹ lọ wò wọ́n ẹ lọ search fún wọn kì í ṣe rọ̀kọ̀ yáìlù ni wọ́n ń pè wọ́n sọ fún ẹ táìmù tí wàá jókòó tó lè dá jókòó tó lè ronú ìwọ náà wo for example ní ìsìnkú ọmọ tí ẹ ṣàdúrà kankan ó rí i pé tó bá dá wà nù yàrá rẹ tẹ́lẹ̀ kankan ò disturb ẹ tó rọra jókòó tó bá máa ṣe díẹ̀ atẹ́gùn kan fẹ́ dé gbogbo nǹkan kìtàkìtà tó ti bá lọ nínú ìgbésí ayé rẹ tó bá ṣe díẹ̀ ọmọ wa reflect ọmọ wa rántí nǹkan tí mo ṣe báyìí nǹkan tí mo ṣe báyìí Ọlọ́run ọba tó wá ní ọ ní ọmọ afẹ́ solution pé sórí ètò ṣe lẹ́ẹ̀kan báyìí nítorí pé kíni o ti fi ara rẹ sípò pé àárín èmi àtọ́lọ̀ àìmọye èèyàn ní ọ̀dá wà lórí bẹ́ẹ̀dì wọn tí wọ́n kàn relax ìgbà wọn bá relax yẹn lórí wọn ṣẹ̀ṣẹ̀ máa ń pé wá ọ̀rẹ́ mi kan sọ fún mi níjó ni pé gbogbo nǹkan tí bá ń ṣe òun láyé bàbá dáadáa Ọlọ́run sà jẹ́ kẹ́mi wọn gùn pé gbogbo tí bá ń ṣe òun láyé nígbà tó ń bá wọ tọ́ílẹ̀tì tó ń bá fẹ́ lọ ṣe gá àbí tó ń bá ṣe gá tán ìgbà yẹn ní kíní yẹn ló ẹ̀sẹ̀ máa wá ẹnìkan sọ fún mi pé tóun bá ń kọlẹ̀ lóko tóun bá wà níbi tóun ti ń kọlẹ̀ tóun kó àwọn ọmọ dání tóun kọlẹ̀ ìgbà yẹn lòun tó máa gbọ́rọ̀ sí solution òun tó máa gbọ́ solution sí problem ìgbà yẹn lòun tó máa rí tọ̀sọ́nà which means pé inú atẹ́gùn lẹ̀mí wà tí ń darí èèyàn kì í so okò àǹjẹ̀nú ó lè mú okò àǹjẹ̀nú lóòótọ́ èèyàn lè lọ lójú káró kó lo omi inú ìgò kó lo kíní kan kí bọ́jú ó máa ráǹjẹ̀nú lóòótọ́ àti dán gbogbo ẹ̀ wò rí ó máa rí ibẹ̀ tó lé lálàáfíà ẹ̀mí rẹ̀ sì lè máa pàǹjẹ̀nú bẹ́lẹ́gbẹ̀ rẹ̀ ẹ̀mí ló ní agbára jù èyí wá sí ẹ̀mí rọ̀ kọ̀yá ìlú kọ̀tọ̀kọ̀ yá ìlú kọ̀ǹkọ̀ yá ìlú yìí àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bá lẹ̀ bí àwọn ẹ̀ka àfáàjígi ni mo wo nǹkan tí àfáàjígi ní sọ́njó ni ó ní àwọn Tìjàníyà ni wọ́n ń takò nǹkan ìgbà lóòótọ́ ni wọ́n takò àwọn Tìjàníyà tó sọ pé ní àwọn àbùdálù yìí àwọn sùyókù yìí àwọn kìnnìkan yìí wọn tó kan lọ́dọ̀ àwọn ibi tá a ti ní iṣu tèmi ti ní iṣu pẹ̀lú wọn tó bá yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ ni very good ni mo ṣe wọ́n wádìí pé irú àwọn èèyàn wò lélẹ̀ àfáàjígi ni
ẹ̀yin náà mọ̀ bí wọ́n ṣe ń bí àáfàá jígi ó yẹ kí n kọ́kọ́ wọn síbi tọ́pìkì ẹ̀yin náà mọ̀ ẹni alìsúnà ní gbogbo yín ló nírọ́ nǹkan táwọn RMQK láwọn ń kọ̀yàn yìí ẹ̀yin náà mọ̀ ẹ̀ sì kọ́ àwọn ọmọ kéwú yín wọ́n ń kọ́ àwa ń Tìjàníyà wọ́n fi ń hàn wá a sì ń sa yín rí bẹ́ẹ̀ wàláhì làzìm tó bá bá mi jiyàn rẹ̀ máa fún ọ ní kinní kan tí wàá lò tó jẹ́ pé tó bá fẹ́ mọ gbogbo àwọn tó lẹ́mìí kẹ́mi nínú gbogbo nulẹ̀ tó jẹ́ pé mi aburú ni wọ́n ní ń fún ọ sà wọ́n wà bọ́ tí wọ́n mọ̀ sọ fún ẹ tí ò bá dẹ̀ wá sọ fún ọ yọ sàkó lé mo ní ni mo lánàá Abdul Wajud Abdul Salam náà fún mi tán jẹ́ àfa mi ọdí Allahu ta'ala ni bàbá ṣe alájà wàsáàkà àmọ́ yàsírí náà fún wa ìdí ni bàbá yìí sì jẹ́ ká jáde afáàjígi ní kí n tètè sọ̀rọ̀ yín afáàjígi ní Ìbàdàn nílùú bàbá mi yìí ẹ̀yin náà mọ gbogbo àwọn àṣírí Ahlus-Sunnah wal Jamā'ah ní kí ló dé tẹ̀ ń fọwọ́ bò ó bíbò tẹ̀ ń fọwọ́ bò náà kan fi láwọn dálẹ̀ ní fi ń jọ àwọn ọmọ kéwú lójú ní fi ń jọ wọ́n lójú yàtọ̀ fún afáàjígi ní àyíká nínú àwọn àfáà tó prominent nínú àwọn àfáà ọmọ gbẹ̀dẹ̀ ní kò ní ìdí kí n dákọ ẹni ẹlẹ́ni wọ́n sọ bóyá járe àtúbìlísà ní àbí kìnnìkan nìkan lọ́sọ kọ̀rẹ́tì ọ̀rọ̀ yẹn lọ wọ́n sọ̀rọ̀ wọ́n wá ní àwọn ní tíra rẹ̀ ńlí kí lẹ̀ mọ́ kó àwọn ọmọ kéwú fún kí wọ́n fi lè mọ̀ ẹ wàá sọ impact ẹ̀ fún wọn ẹ sọ èèwọ̀ tí ń bẹ ń bẹ ẹ sọ àṣírí tí ń bẹ ń bẹ àwa yìí sa okò àǹjẹ̀nú débi wípé tọ́pẹ́ lómi bá sa okò àǹjẹ̀nú tán tó bá sa kọ̀rọ̀ wá níyà tán bí rọ̀ wá níyà ẹ ṣe múra lónà ọmọ múra yọ ẹrẹ lómi yọwọ sọ rẹ́ẹ̀dì yọwọ bíláàkì yóò kó kinní kan sọ́rùn yóò máa rìn jakujaku láàrin àwọn èèyàn ọ̀rẹ́ mi kan tó súnmọ́ mi olókọ mi ó ti ṣe bẹ́ẹ̀ rí tí mo lọ bá ń lé pè mí àti àjọ bẹ̀rẹ̀ Tìjàníyà ńgbà kan náà gbogbo aṣọ tó ń wọ̀ wọ́n ń sá fún ọ ó lè mú red green blue yóò so kọrùn àwọn nǹkan tí ń pè ní rí àwa náà ti ṣerú ẹ̀ rí yóò mọ darí yín síbi tí bá ń sẹ̀yìn lẹ kúkú pópó àǹjàmú irú ìwà tí bá ń wù náà lọ́mọ hùtòrò náà lọ́mọ rí bọ́ bá ń wò pé òrí fisikálì bìrìbìrì rẹ̀ ọmọ rí láàfin sọ fún yín èèyàn lè kọ ṣùgbọ́n náà wo lẹ́ ń lò sí àwọn mẹ́àmọ́ lòun fi ṣe dáadáa àwọn ìtàn bá ti rọ̀ fún wọn àfáàjígi ni ọ wá bẹ̀rẹ̀ ní ṣe analysis bí nǹkan mọ́ wá ní ẹ̀yin náà tiẹ̀ mọ́ ẹ sì lẹ́ mọ́ dáadáa ìsìn bẹ́ẹ̀ lágbára yín nítlé ẹ̀yin ò sí mọ́ kọ́ àwọn ọmọ kéwù yín kí wọ́n mọ̀ ọmọ kéwù tẹ́ ẹ̀ bá kọ́ yọ̀ lọ́dọ̀ àwọn RMQK yóò sì lọ́mọ forí balẹ̀ fún RMQK o tó bá ti ń pé aru kìnnì kan rọ̀kọ̀ yáìlú sẹ̀mínà kọ́ńkọ̀ yáìlú sẹ̀mínà kò ní bí ọlọ́run mọ́ ẹ sì máa wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá láwọn ń lo àwọn rọ̀wáníyà àti àǹjànú tí wọ́n dúnpọ̀ ọlọ́run tó sọ wípé wà lákọ́dí karramna bani ádámà pé apọ́n ọmọ ádámà lé ju gbogbo nǹkan lọ tí wọ́n bá dúró sórí bẹ́ẹ̀ ohun tó òun kù sí kèfèrí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n lóko àǹjẹ̀nú tẹ́sí nǹkan kan nígbà wọ́n dàgbà bóyá wọ́n ti fi padà rí bóyá wọ́n ti fi lówó rí bóyá wọ́n ti fi kọ́rọ̀ jọ rí ọ̀pọ̀lọpọ̀ wọn ló wá sí tìgì fáwọn àìmọ̀ iye tán lọ bẹ́ lọ́n pé kọ́lọ́n kó ṣe kíni kó darí jà wọn kódà àwọn kan bẹ lọ́wọ́lọ́wọ́ lórí rẹ̀ báyìí tẹ́wọ́ pé ó eré mọ́dé táwọn ń ṣe láti jó ní táwọn fi kọ́rọ̀ jọ kí wọ́n á ní kí láǹfààní rẹ̀ ẹlòmíì kọ́lé kò lè gbénú ẹ̀ níbi ó kọ olówó kọ burúkú tó pè ẹlòmíì kí ṣe kíni ó kọ́lé kò lè gbénú ẹ̀ níbi ó kọ kókọ tó pò tẹ kọ́lé ẹlòmíì àlọ́wọ́ kíní ká wá rí mọ́lẹ́ wá sọ pé ìwọ kíní tó ń pè yìí o lọ́ọ̀rì mú wá káwọn ọjọ́ máa gbénú ẹ̀ ẹ̀wọ̀n nǹkan ẹ̀wọ̀n language nǹkan ó sì torí ó ti conjure ó ti invoke nǹkan yẹn a sì lọ gbé owó wá lóòótọ́ wọn jọ máa gbénú ẹ̀ kí láǹfààní ilé tó kọ́ tí wà tàǹjẹ̀nú jọ ń gbé wọ́n ló ń bá lówó kọ́lé láyé ọkọ̀ ìbá àjójúlé mẹ́rin ìbá àjójúlé méjì kó ní àlàáfíà tọmọ rẹ kó gbé bẹ́ẹ̀ tó bá wá díjọ́ kankan tẹ́ ẹ bá wá pè bóyá fọ́ọ̀tsọ̀ ló pè ní bóyá igun ló pè ní bóyá kàlà ló pè ní bóyá ó kọ àjẹnú kan ló pè ní pé kẹjọ máa gbénu lé àdéhùn sì ti sẹ́jọ máa wá gbénu lé nù tẹ́ ẹ bá jọ wá ń gbé bẹ́ẹ̀ níjọ́ tó ń bá ní nǹkan lò lára àwọn ọmọ rẹ àbíyàwó ẹ̀ yọkàn mú kan bẹ́ẹ̀ ni láàfin sọ fún wa kò sí tawakkal ala rahman in kunta aqilan tó o bá jẹ́ni tó ní làákàyè gbẹ́kẹ̀ lọ́lọ́run kí ni sí ọtí ọ̀sẹ̀ lómi rí ìwọ gan lè ṣe kí ni o lè di hypnotize ara rẹ o lè hypnotize èèyàn tó jẹ́ kó ń tọ̀ wọ́n ṣe kí ni kó wà lọ́ndà influence ẹ̀ o sì lè di hypnotize ara rẹ o sì lè exercise kí ni o lè exercise àǹjẹ̀nú kù lára rẹ àwọn ẹ̀mí kẹ́mi tí wọ́n máa wọlé sí yàn lára àbẹ́yìí tí wọ́n máa ń sàkọ́ wọlé sí yàn lára o lè exercise o lè yọ́kù lára rẹ o lè ṣe deliverance fún ara rẹ ìwọ lè ṣe torí pé kí ni tó bá jẹ́ kẹ́mi rẹ ọmọ tó wà nípò dáadáa fúnra ara rẹ lọ́mọ̀ pé nǹkan ti wọlé sí ẹ láà ìwọ tó jẹ́ mùrídì ṣe ìwọ lọ́mọ̀ pé nǹkan wọlé tó wọlé sí ọ láà ìwọ náà lọ́ sọ pé kó jáde tó bá iṣẹ́ débì kan báṣàṣì bá ń bọ̀ ọmọ láì jẹ́ wípé bóyá olùkígbẹ́ kan àbò lóńdè kan àbò lékiní kan tó bá jókòó tọ́ náà tó ń pe ọlọ́run gbogbo ìgbà ní gbogbo ìgbà ní tó sọ di regular thing tó ń jí lóru tó ń ṣàdúrà ọgbọ́n ó lé tí orí ìrun sọ fún ọlọ́run pé ìwà àbí kọ́ ọmọ communicate pẹ̀lú tí ń disturb ẹ̀ lára pé wà ń jẹ́nu tó ń bẹ lára mi tó fẹ́ mọ disturb mi mo pa ọ́ láṣẹ pẹ̀lú òun tí mo kì í jáde yóò jáde mo sọ fún anjọ́ ni mo ní àgbà gbogbo ẹ̀ la ilaha illallah afdalu dhikr la ilaha illallah ẹ̀rí
wọ́n láwọn ẹrú kan láìsúrú náà azza wa jalla wọ́n mọ̀ pé ọlọ́run ọba tó tóbi ń ni ilá àfàtì omílẹ̀ màláíkà wa nazalati alayhim sakina wa dhakarahumullahu fi ma indahu ọlọ́run sọ àwọn màláíkà fún yóò sọ kalẹ̀ fún yóò sì fún wọn ní fàyà balẹ̀ ọlọ́run wà rántí wọn lọ́dọ̀ àwọn tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò lọ́dọ̀ rẹ̀ tí wọ́n lóore ju bí tó ti rántí ọlọ́run ọba lọ. ó ní fàyà balẹ̀ ó ní nípo táyì ìgbésí ayé ẹ̀ mọ́ nǹkan kan ẹlòmí yóò ti máa kírun bọ̀ yóò ti máa gbààwẹ̀ bọ̀ yóò ti máa ṣe kinní kan bọ̀ ọlọ́run tó lóun wọ́n tẹ́sítì ẹ̀ wò níjọ́ tó ti ń gbádùn tó ti ń jẹ tó ti ń mu tó ti ń ná tó ti ń rò tọ́lọ́run wá tẹ́sítì ẹ̀ wò pẹ̀lú tó kù díẹ̀ káàtó tọ́ wá ti torí ẹ̀ tọ́ wá ń tọ́jú léki tọ́ ń tọ́ bí ki tọ́ ń tọ́ bí ki tọ́ ń tọ́ ọ̀hún ki àwọn tó ń lọ bá mọ̀ pé glory ni ọ ti hàn bá rí ọ kódà àwọn gan wú ọ lókè wọ́n ń pè ọ léèyàn níjọ́ tó bá wá dọ́dọ̀ wọn ó ti wà lábẹ́ wọn nù àwọn ọ̀wá control gbèsè ayé rẹ̀ wọ́n lè sọ́dọ̀ ọmọdọ̀ wọ́n lè gba ògo lọ́wọ́ rẹ̀ tí wọ́n gbé fún ọ tọ́kàn máa rìn káàkiri ẹlòmíì kọ́ máa support yẹn ní gbèsè ayé rẹ̀ lọ́wọ́ ẹlòmíì kó ní sùúrù lórí condition tó wà lórí rẹ̀ ó fi wá bá ṣùgbọ́n kálukú kánjú ó fẹ́ di nǹkan pọ̀ mọ́kàn ó fẹ́ fi nǹkan kún nǹkan ọfẹ pọnkọ àjẹnú kó lọ mú wá fún ẹ̀yin mùrídì obìnrin tó rà ní Muhammad ẹ̀yin mùrídà ẹ mọ wá nǹkan kan lọ sọ́dọ̀ ẹni tí ó pè kẹ ẹ mọ wá pé rọkọ ya ìlú sẹmí ná Ọlọ́run ní ẹ pé àwọn gan fún ara wọn nu lẹ́tà kan tí wọ́n gbé jáde láìpẹ́ láwọn RMKK yìí nítọ́jẹ́ kí n máa sọ̀rọ̀ yín èmi ò bá fi yín lẹ̀ jẹ́jẹ́ torí mo ti ní àwọn tó bá yín ṣiṣẹ́ tí mo mọ̀ dáadáa tí mi kàn ń wo yín ràn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kí wọ́n lọ kọ́ ń kálukọ́ padà dọ́lọ́ mọ̀ tó bá kọ̀ntínú pẹ̀lú rẹ̀ níbi tí ń ṣeun fúnra yín lẹ́kọ́ jáde pé ẹ fẹ́ kí gbogbo èèyàn mọ̀ o those abusing and bullying us are practical example of what their religion is all about. àwọn tí ń bú yín àwọn tí ń bully yín àwọn ni àpẹẹrẹ gbangba ìwà tí wọ́n ń hù nínú ẹ̀sìn wọn àwa mùsùlùmí la takò yín jù kí ló dé tí ọkùnrin tó ń pè ní Nájímù àbí kí náà kókó rẹ̀ tí fi ń sọ wípé ní àwọn àbùdá sóhun bully wọn nù pé àwọn ṣéwù yìí àwọn tẹ́ mọ̀ pé láptọ̀pù wọn ò tó nǹkan kan sóhun bully. Ask yourself níbi àsọgbọnú tó bá mójútó nǹkan tó ń ṣe tó mójútó ọ̀nà ẹbí kan ní oyin ṣe sọ one young man I love his mo like bó ṣe ń preach bó ṣe káwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ ẹnu tí wọ́n bá wá dàgbà kan lè mọ ibi tí wọ́n ń lọ sẹ́ǹsì ń bẹ nú ọ̀rọ̀ gáì yẹn ìmọ̀ọ́kọ rẹ̀ nú àwọn ẹgbẹ́ RMKK yìí náà ni if you listen to him ẹ rí i pé wisdom ń bẹ ń bẹ kò wá sí wisdom nínú téèyàn ọba sopọ̀ mọ́ Ọlọ́run kò sí wisdom nínú kíni téèyàn ọba sopọ̀ mọ́ Ọlọ́run ẹ wá mú àǹjànú ẹ sọ díṣẹ rọkọyá ìlú kọkọyá ìlú sàkàtàyá ìlú láìlà ìlàlà mansa Musa Suleiman Ọlọ́run sàlékún dáadáa wàyàmọ yasoro oúnjẹ mi hàn ńlò súnmọ́ yẹkúlù lè màláìkátù áwù láì ìyákún kílélẹ̀ mi ò rí dáadáa torí pé mi ò lo glasses o láìlà ìlàlà kánú yábòdú náà kọlu subhanaka ìrìkà Ọlọ́run sàlékún dáadáa kó kálukọ́ lọ wo súrà yẹn dáadáa tí àfà dáadáa yìí tó pèsè sórí péjì jẹ́ ń sọ fún ọ ìwọ tó jẹ́ mùrídí èyí mo ti fẹ́ digress torí ọ̀rọ̀ kan ni mò ń bá bọ̀ má sọ̀rọ̀ ààrẹ dẹrú ayé má sọ̀rọ̀ ààrẹ di ẹrú ayé ẹnu suratu sábà 40 and 41 Ọlọ́run sàlékún dáadáa ìmọ̀ padà wo tí n bá ṣe torí mi ò rí mi ò lo glasses nísì so ẹni tó wá jí láàárọ̀ tó ń pèsè mí náà ẹ wá ń wí pé ẹ̀sìn àwọn kan ẹ̀sìn wọn ni ó ń jẹ́ kán máa búlì kán dẹ̀ máa abuse àwọn èèyàn ló jẹ́ kán máa bú àwọn èèyàn sórí jẹ́ ń sọ fún ọ ẹ̀yin ọ̀gá ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jẹ́ olórí wọn ẹ darí ọ̀rọ̀ yín padà sọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ bá ti darí ẹ darí ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ rí i pé mọ̀tẹ́ ẹlẹgbẹ́ dání ẹ ó wúlò fẹ́ni tí ọba tẹ̀lé ẹ má pè jẹ́ pé ọkọ̀ ya ìlú lẹ́ẹ̀ máa pè àwa ti kọ́ gbogbo kínní wọ́n ti kọ́ wa wọ́n sì fún wa láwọn àṣírí oríṣiríṣi téèyàn lè lò ẹni jẹ́ àkàndá èèyàn kọjá pọ́lọ̀ lọ́dọ̀ ayé láti kékeré mọ́ rí gbogbo nǹkan tẹ́yìn rí yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n ń tẹ̀lé yín tó yẹ pé wọn ò dá wọn bíi ti àwọn alágbàtà wọ́n ti ń ta ọjà yín ní tàkútà ẹnu wọn ti pọ̀ jù torí wọ́n fi jẹun wọ́n ti ń forí balẹ̀ fáǹjànú wọ́n ti ń forí balẹ̀ fún rọ̀kọ̀yá ìlú mọ̀kàtàyá ìlú ẹ yí padà ẹni máa ń ṣe rọ̀kọ̀yá ìlú kẹgbẹ́ ẹgbẹ́ yín rọ ẹgbẹ́ rọ̀kọ̀yá ìlú ẹgbẹ́ mọ̀kàtàyá ìlú ni kí wọ́n sọ pé ní òun fẹ́ júbà fáwọn ọ̀gá orígun mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ ní òde ayé òun jíbà ọ̀tún ojúbọ òsì òun jíbà olùmọ̀ ọ̀tún ọlọ́kan lọ́sì bẹ́ẹ̀ náà ní RMKK yín gẹ́gẹ́ bí agbẹnusọ tóun tẹnu tiẹ̀ mú tóun ní brain tí ó fi yí nǹkan padà yóò pretend bí ẹni pé òun sin kíní kó lè bá rí mílíọ̀nù gbà lọ́wọ́ àwọn èèyàn Ọlọ́run jẹ́ oyè yín o ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ wọ́n mọ̀ ẹ ń sọ wípé ní kí wọ́n depict religion tí wọ́n ń practice ẹ sì ní babaláwo wá sọ́dọ̀ yín Christian wá sọ́dọ̀ yín mùsùlùmí wá sọ́dọ̀ yín àwọn míì náà wá sọ́dọ̀ yín ẹ wí bẹ́ẹ̀ gbogbo wọn náà wá sọ́dọ̀ yín kí ni tó depict religion tí wọ́n fi ń bú
àfi búlì yín ní tèmi ń búlì yín sí ni pé ẹ gbé ń tẹ̀ ń ṣe sọ́dọ̀ Ọlọ́run ìbọ́lọ̀ lọ́dọ̀ ayín tó sì fún yín lẹ́bùn yẹn kí ló dé tọ́lọ̀ ń fún yín lẹ́bùn tẹ́ ẹ̀ dá padà sọ́dọ̀ Ọlọ́run àwọn tẹ́ ẹ̀ mọ̀ pé láwọn àgbàlagbà àwọn obìnrin àgbàlagbà àwọn ìyá wa tá a máa ń wí táwọn tèmi ò lè máa dákọ̀ wọn pàrápàrà ni àwọn gan wọ́n ti ń sin lọ́run ní ìsìn pẹ̀lú ti ń gbà bẹ́ẹ̀ bá sọ pé àdúrà kan lè wọ́n tún jókòó tì sódà kágbára wọ́n tún bá ká wọn pẹ̀lú agbára tọ́lọ̀ ń fún wọn wá látọ̀run wọ́n jókòó tí wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ Mẹ́kà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ nílùú tí wọ́n wà lásàlátù tí wọ́n jọ mọ jòkó lásàlátù wọn mọ tún bá yín ṣe làwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà àwọn èmèrè tẹ́ mọ̀ sọ pé àbíkú sẹgbẹ́ àjẹ́ kìíní kan ṣe nǹkan kan àwọn gan súnmọ́ lọ́wọ́ wọn ní afẹ́ bá wọn ṣàdúrà èmi àlọ́ wọn fẹ́ lọ́mọ́ afẹ́ bó ń ṣàdúrà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn adájọ́kùnrin àtòbìnrin ẹlòmíì lè wà nínú ẹgbẹ́ tí ò ní mọ̀ tó jẹ́ pé wọ́n ti dá alátọ̀run ni ṣé yóò wà kú láyé ni ṣé bí ń tà nábì wá fún náà ni pé kó wá sọ fún ọ pé ilahukum ilahun wahid ọlọ́run ọba rẹ̀ yọkan ni màkánà yẹn tó lè kọ́ ha rọ́bì ẹ̀ ń bá fẹ́ bójú ọlọ́run ọba rẹ̀ pàdé fàdíyàmẹ́lẹ́ àmàlà sọ̀rọ̀ àpọ̀ máa ń ṣiṣẹ́ wàlá yóò ṣe bí ibada ti rọ́bì ahada kó sì má pa nǹkan pọ̀ mọ́lọ́run ti bá ń sin ọlọ́run ipa nǹkan pọ̀ mọ́lọ́run ni RMQK tẹ́ ẹ fi ń kọrin sẹ̀mí náà ẹ tó ń sàṣàlátù fún ọmọ yín àfa kéwú ṣètò ńlá àbí kéwú kékeré ni yìí tó ń sàṣàlátù fún yìí tó ń wá fi ń bóòsì bí ò sí nǹkan míì mọ́ ńlá ń sọ fún yín báwa bá ń gbọ́ ti yín ẹ gbọ́ tiwa náà ẹ ti sọ́ dẹ bọ́ tọ́bọ́ wá ṣe pẹ́ bọ́ náà lẹ́ ń ṣe ẹ yé relate ẹ̀mọ́ Islam mọ́ interview tá a gbọ́ tí ọkùnrin tí máa ń ṣe comparative yẹn ó gbàgbé orúkọ rẹ̀ ní Adégúnwà tó ṣe pẹ̀lú àfa Kéwúńlá àbí kílẹ̀ púpọ̀ rẹ̀ interview tó ṣe pẹ̀lú wọn mo rí brilliance lọ́dọ̀ Kéwúńlá pé bí ṣe ń yí ẹni yẹn sọ́tún ó ṣe ń confam fún kóun ṣe nǹkan tóun ṣe òun fẹsẹ̀ tó gbé dání nílẹ̀ ní báyé ṣe rí náà nù bọ́ gbogbo nǹkan tí ń sọ ló rọ̀ǹgì nù gbèsè ayé kọ́ ọmọ sọ pé rọ ìkọ̀yà ìlú ọwá ń purọ́ pé ẹ̀sìn Islam náà lè fi ń pè yàn sí ṣé rọ ìkọ̀yà ìlú lànà Muhammad mú wa ṣé rọ ìkọ̀yà ìlú mú wa àbí inú Qur'an níbo lẹ́kìlẹ̀ tọ́ka sí kọ̀ǹkọ̀yà ìlú bẹ́ẹ̀ ó lè fi kọ̀ǹkọ̀yà ìlú tó ń forí balẹ̀ fún tó ń pé kọ́ dọ́ lóhùn lóòótọ́ ló lè sáfà ní ọjọ́ pé àjíbúyá kìnní kan àjíbúlíyá kìnní kan tó pokọ rẹ̀ èmi ìfẹ́ pokọ wọn tó ti bá pè púpọ̀ nísìnyí ń máa rí fìrìfìrì rẹ̀ yóò sì fẹ́ mọ control life mi mo ṣe jókòó sí àwọn àyà Kùránì nìkan gbogbo àǹfà àjíbú mo ti fà ń gbà mọ́ bẹ́ẹ̀ kéke ṣùgbọ́n kùdú sọ́rọ́bìlì mẹ́láì kátó wà rúhù tẹ́nu yẹ 35 years mo fi sà léra wọn tí ọ̀já ń jọ kan rí 1111 every day ṣùgbọ́n kùdú sọ́rọ́bìlì mẹ́láì kátó wà rúhù tí mo lánàá ṣe Abdul Salam bàbá dáadáa yẹn fún mi gbà táwa ń dọ́dọ̀ wọn ní ẹjẹ́ àmọ̀ pé téèyàn bá ń wí àwọn ẹ̀mí kan máa ń sọ̀kalẹ̀ wọ́n fi kún 35 years ni mo fi sà tó fi di pé mi ò wá wọ́n ti má kàn fẹ́ sàdúrà kan tó bá ṣẹlẹ̀ má kàn tó ṣùgbọ́n kùdú sọ́rọ́bìlì mẹ́láì kátó wà ó jọ mí lójú àwọn àṣírí kan bẹ tá a rí gbà lọ́wọ́ àwọn àgbàlagbà mọ̀lánà Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu àyà Kùránì wọ́n fi dábírà nù hàntú ẹ̀yin mùrídì ẹ̀yin mo wá fún wa mo tún yà sọ́dọ̀ àwọn tí mo ní kankan dá ọ̀rọ̀ wọn pọ̀ mọ́lọ́wọ́ bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ fún atẹ́lẹ́ tẹ́ ní ẹtì lẹ́sìn tí RMQK torí pé statement tẹ sọ pé ní practical example àwa tá à ń sọ fún yín ẹ̀sìn wa ó fi hàn pé jàgídíjàgan ni wa that is what you mean ni mo ṣe ń fún yín lẹ́sìn máa ń pẹ́sìn tẹ́yìn náà ń sìn yìí ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ìpìlẹ̀ yín ní Islam ibi Maruf Din ló kọ yín afáàyàn náà Najimudeen ó sì lọ lé kéwú níbi tí ń ṣe interview tó ń sọ ń bẹ̀ pé àwọn bàbá àwọn ẹ mọ̀sán pa bàbá àwọn ẹni Ọlọ́run ni ìmọ̀ ṣàdúrà ẹ máa tọ́ tí wọ́n fi bí tó fi brilliant tó bá ń tọ́ wá ń lo brilliance yẹ̀ sí negative ní ń lo sí kó lo sí positive ọ̀dọ̀ Ọlọ́run tó dágbà ti súnmọ́ ó ti ṣe ọmọ wọn ní a fool at 40 is a fool forever tó bá pé 40 years láyé tí èèyàn bá do 40 years láyé tí ó wá dúró sórí ti pé Ọlọ́run ló tóbi ju gbogbo nǹkan lọ ó yẹ kó ti rí àwọn ìrírí kan tó bá pé 40 years tó bá tún wá mọ essence Ọlọ́run tó ọmọ mímọ ẹbí Ọlọ́run wá yọ sí olójijì tó bá wá yọ sí olójijì ó fẹ́ test ẹ̀ bóyá ọjọ́ mọ̀ mí lóòótọ́ ẹ̀yin fẹ́ fi ẹlòmíín ṣe nǹkan yìí láti fi kólé ayé jọ ní gbogbo àwọn ọmọ tẹ́ ẹlẹ́ǹkọ́ ìtẹ́ tí ẹni yẹn ń fọ́nu pé bọ́n ṣe kéré mọ àwọn gáúsù àwọn abdal ẹ̀ mọ́ tán pé lábdal ni àwọn èèyàn tán ti parapọ̀ sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n wá nǹkan kan mọ́ lẹ́yìn Ọlọ́run àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ àwa tá à ń ṣe Tìjàníyà nínú kíní Tìjàníyà ìbò lẹ́tìrí tí wọ́n fi rọ̀kọ̀yà ìlú síbẹ̀ rọ̀kọ̀yà ìlú mélòó wà ní Qur'an òun kálukú lọ wà ní àwọn mùsùlùmí ayé john tí wọ́n gba ìsìláàmù tí wọ́n ti gbogbo nǹkan tí wọ́n ń lò nílùú wọn wọ́n wújọ tí wọ́n ń lò bẹ́yìn náà ṣe wá nǹkan lẹ Yorùbá tẹ́lẹ̀ fi ṣe mérékù tẹ́lẹ̀ pápọ̀ mọ́ra wọn tẹ́ fi lè ṣe kíni o ẹ fi lè ṣe ìwòsàn àtọ̀ fún ìwòsàn ẹ fi lè lo nǹkan tẹ́ fi ṣe àwọn ọlọ́dẹ ní ìsinsìnyí nǹkan wọ́n sá lò kí wọ́n má bàa ràn wọ́n àbí ọlọ́dẹ tí ń bẹ ládùúgbò yín àwọn fìjìláńtì ẹ wà lájà káwọ́là ní nígbà tí wọ́n fi mọ́ lé àwọn lánàá bóyá bẹ́ẹ̀ ni mo rí lórí fídíò láàárọ̀ iná mo rí wọ́n ní àwọn wá pé àwọn àmọ̀tẹ́kùn sámọ̀tẹ́kùn tí wọ́n pè sẹ́rọ̀ ọkọ̀yà ìlú ló so mọ́ra ẹ yá mọ́ tanra wa jẹ àtàwọn tó sòkùn mọ́ra àtẹ̀yìn tẹ̀ ń kó kọ àjẹ̀nú gbogbo yẹn dá ọ̀rọ̀ yín padà sọ́dọ̀ Ọlọ́run alẹ́ ńlẹ́ tẹ́lẹ̀ bójú Ọlọ́run bá pàdé alájà káwọ́là ó há Kùránì sórí gbogbo kéwú lọ́mọ
àwọn àmọ̀tẹ́kùn lọ́gbàá rẹ̀ lọ́wọ́ àwọn tí ń lè bóòtọ́ níbi rọ́ ni àmọ́ tó fẹnu ara ẹ̀ sọ níbo lẹ fẹ́ dé dúró afa Najimu ò lè continue gbèsè ayé rẹ̀ báyìí onímọ̀ ọlọ́gbọ́n olóye o tún wá sọ fáwọn tó ń pé ǹtẹ̀ nǹkan ọ̀rọ̀ kọ̀yá ìlú tẹ̀ nǹkan wọn gan lè bá àgbà Islam ti yin rọ̀ kọ̀yá ìlú ni because ìwọ gan ní kíní ìwọ yẹn wọ̀ lọ́tọ̀ ń forí balẹ̀ fún tí ọ̀tọ̀ we must tell you kí lọ́lọ́ lè kí ó sí ìwọ tó yẹ kó pitch ìjọ kan ṣoṣo Ọlọ́run peace ẹ̀ńdà kọ peace wò lára yín nìsí aláwọn tọ́lọ̀ ń bò lágbára ìgàn èmi sọ fún ọ àìmọye wọn tèmi mọ̀ tí wọ́n ti jókòó wájú mi tàjọ sàdúrà báyìí àìmọye wọn tí ó sì wà mo ní okọ Ọlọ́run kan àbí okọ rọ̀ wá ní àkàntà ìkíní kan tí mo ránṣẹ́ Abdul Wahab Salamu fún mi tí n bá sa àṣírí yẹn fúnra rẹ̀ yẹn ní wàá bá mi jọ́mọ sọ fún mi pé bóun ṣe jẹ́ lélẹ̀ bàbá sọ ló wà ní mo sì mú wọn kọ́ kalẹ̀ kódà mo fún àwọn mòrídìí mi pé lọ́ọ́ sà tẹ́lẹ̀ mi bá déwájú ẹ tí bá ń ròyìn ara rẹ̀ fún ọ ìdí rẹ̀ ó máa domi ni pé àṣehé àsọkàn wá ń lé ayé ni ọ̀jẹ́ nǹkan kan yóò wá sọ bóun ṣe jẹ́ ẹni tí ń dààmú ọkọ rẹ̀ yóò sọ fún ọ pé òun ń dààmú rẹ̀ bóun ló mú un lọ́wọ́ tí ò rọ́nà lọ kí ni kó òun ṣe yóò tún mọ́ wá bí ìwọ tó ọmọ nǹkan kan pa rẹ̀ léèrè iṣẹ́ tó sì sà lọ́wọ́ wá ó pa ǹjẹ̀nu tó sà lọ́wọ́ wá tó fi wá sọ fún ọ kí lọ́ọ́ wàá ló ń gbà yẹn wisdom tó lò òun náà ni Al-Qur'an kí lọ́lọ́run wí kí l'Ànábì wí kí lọ́ bá ìgbésí ayé mu nínú ìmọ̀ràn tó fọmọ ẹ̀dẹ́ èèyàn ò ní pé ǹtẹ́ nínú náà ti wá lágbára ẹ̀ máa ba nǹkan jẹ́ lọ kódà wá náà máa wá bá yín ká mọ̀ ẹ̀ǹtẹ́ bá fẹ́ ba tiẹ̀ jẹ́ ká sá mọ́ rówó ń bẹ́ẹ̀ máa mú wá òun ni kó wọn wá bọ́ kó ní gbogbo àwọn tó ń fẹ́ ṣe léṣe lélẹ́yìí òun ti fẹ́ ṣe wọ́n léṣe níbi jálàbí òun ti fẹ́ ṣe wọ́n léṣe tí kò ń fi wọ́n lẹ̀ bó wọn bá fi wọ́n lẹ̀ yé báyìí ní ẹgbàá lọ́wọ́ òun náà máa wá gbọ́ ọmọ rẹ̀ rìn ń padà bọ̀ wá bọ̀ ẹrù tó dì ní yóò dì lọ lórí ẹ̀ ń bá ti wá bá ń tọ́ wá sọ báwọn wà á máa sọ̀rọ̀ Ọlọ́run fún un ò ní pé wá mú wá àmọ́ mí nínú àwọn ọ̀rọ̀ ha ní àtẹ́pẹ́ bá sábà yìí ẹ̀ gbọ́dọ̀ bá lájọṣepọ̀ àní máa dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń bì ní àní máa dákọ̀ ni àwọn ẹni tí bá tún sọ ní ìsìn padà dákọ̀ tó bá ti ń dé pé kíní kankan èmi ìwọ́n máa ń rí mi báyìí èmi ìwà tẹ́ pé tẹ́ bá ń pè lára àwọn èèyàn ni ó ti máa dáhùn irú tẹ́ tọrọ yẹn wọ́n máa gbé wá káláwọn obìnrin rẹ́ms wọn ni àwọn ni wọ́n máa wá tí wọ́n rẹwà wọ́n máa sọ fún ọ pé aláàjì mo sì bá ti ń púpọ̀ nǹkan kódà ẹgbẹ́lẹ́ yọba jọkọ ẹni àsìjálẹ̀ ẹ̀yìn Ọlọ́run sì ní kọ́ mọ́ ṣe sí náà àmọ́ ń tọ́ sọ fún ẹnu ẹ̀tànjẹ ilé ayé àti nǹkan tó pè ní pé sẹ́rí ń tẹ́ ní kí wọ́n bá yín ṣe tẹ́ bá fẹ́ ká ṣe mo ní di 1 million yóò sì lọ gbé wá fún ọ kó o lè bá a ṣe sọmọ bó ti wọ àdéhùn ó ti wọ àdéhùn tẹ́ bá fẹ́ ká máa tú àtù kílẹ̀ máa ń pa ẹ̀mí gangan ní tọ́lọ́run fẹ́ sí ọlá tó fi jẹ́ èèyàn yẹn kó tó kú ọmọ di ọmọ máa fi ṣe positive things máa fi ràn àwọn èèyàn lọ́wọ́ máa fi ṣàánú ọmọ èèyàn wọ́n fi sọ pé ọ̀fẹ́ tọ́ọ̀bà lówó láyé ó ní tí ó sí iyèméjì mbẹ́ ó ní jókòtò Ọlọ́run tawakkal ala Rahman in kunta aqila tawakkul ní wisdom mbẹ́mbẹ́ wisdom ò sí ń bi kéèyàn máa pe kọ̀yá ìlú mi kàyá ìlú kan kọ̀yá ìlú kàyá ìlú yìí nonsense ó tí ì dé lẹ́fù tó ganu Ọlọ́run. Mọ́lánà Sheikh Ibrahim rọ́dọ̀ ebe ẹgbọ́ tán Sheikh Ibrahim ẹ̀yin mùrídì mo ti digress lórí ọ̀rọ̀ yín ebe ẹgbọ́ tán Mọ́lánà Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu Sheikh Ibrahim dé stage kan táwọn yẹn bá déwájú Sheikh Ibrahim wọ́n kàn tẹ́wọ́ báyìí ṣé o kò tí o ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ pé hàn tún kan fún ọmọ tọ́ba jẹ́ wájú ṣé wọ́n kàn tẹ́wọ́ báyìí bisimilayi gbogbo ìgbésí ayé tí Sheikh Ibrahim wà lò láyé wọ́n fi pèèyàn sójú ọ̀nà Ọlọ́run bá ní. ó ní jíínà ilà àmìrì yẹ́ndì mọ́mbà ó kíni mo ti gbàgbé nǹkan síbi ó ní jíínà adélọ́dọ̀ àmìrù kan tẹ́ ń pè nílùú yẹ́ndì olórí wọn nílùú yẹ́ndì ó wá pọ́n àmìrù lé Sheikh Ibrahim wa ń sọ ń bẹ̀ wípé ní àwárí àwọn ẹlẹ́bọ gbogbo wọn fàkútù la ilaha illallah muhammadu asalahu ilahu mọ́ wá sọ fún ọ pé ẹwí gbólóhùn la ilaha illallah àní muhammadu díṣẹ́ rẹ̀ Sheikh Ibrahim ní gbogbo wọn wá ṣe kíni gbogbo wọn wá wí wọ́n sì gba Islam ẹlẹ́bọ sí ni wọ́n jíìnà bí àmìrì ẹlọ́wọ́ àmìrì yáǹdì mọ́mbà wọlé kíní kan gbàgbé bí Sheikh Ibrahim ṣe kọ̀ọ̀kan rẹ̀ síbẹ̀ torí mi fẹ́ mi scope ti Sheikh Ibrahim lọ́dọ̀ nígbà tó lọ́ọ́ ń dá Sheikh Ibrahim lójú nínú kásin náà ká kírun Sheikh Ibrahim fi ìrún lẹ̀ kò fọ́lọ́wọ́n ọba rẹ̀ lẹ́nu níbi kásin náà ló fi sọ wípé ní kíni o ma yuhibbuni wa ma yarani fi jannatil khuldi bila buhtani ẹni tó bá rí mi ẹni bá nífẹ̀ẹ́ mi tó sì rí mi yóò wà jẹ́nà láìsí ìrọ̀sẹ́ ní Sheikh Ibrahim fi sọ bẹ́ẹ̀ ẹni bá rí mi tó sì nífẹ̀ẹ́ mi yóò wà jẹ́nà láìsí ìrọ̀sẹ́ ẹ wá lọ wo tí Sheikh Ibrahim sọ láì mọ iye ọ̀nà nù tírata kà lọ ra tírata níà níbi tí Sheikh Ibrahim ti ń sọ pé arákùnrin ìsáni bìlú bí muhabbatin wàkúlù wà ní láwùfà tó hàbàlà Sheikh Ibrahim padà sọ́dọ̀ Ọlọ́run ó ní mo rí gbogbo ènìyàn pé ìfẹ́ àdánwò ìfẹ́ Ọlọ́run fi dánwò wò ẹ máa rí Láìlà àti Màjínùnù tí wọ́n jọ ọkùnrin àtobìnrin tí wọ́n jọ fẹ́ràn ara wọn tí wọ́n jọ máa ṣe pọ̀ Sheikh Ibrahim wa sọ wípé ìfẹ́ tèmi o ìlà Ahmed abu àdìwárá àjíwájú lè wàrà àná Muhammad mi nífẹ̀ẹ́
torí pa nábì gbèsè kí ni wọ́n gbé mi débi gbé mi dọ́dọ̀ Ọlọ́run gbogbo ìgbésí ayé tí ṣe Ibrahim lò wọn ò lò rádaràda ṣé òun sọ níbi kan wípé kí ni o kí lọ́ọ́ ṣẹlẹ̀ lọ́sàn-án tí n fi kọ gbogbo ẹ̀ kalẹ̀ ìrántí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run yányán ó ní kíní kan alala muhallilan aroma fakodi arama liwajudu li halala muhallilan aroma fahadi azal qadawu shadid wa in ahada annaji rasul fa innani ala najihi ma istuf fa huwa hamid ó ní ìfẹ́ yóò máa sọ halali di haram yóò sì máa sọ haram di halali bó bá ṣe kówó náà ni tí n bá rówó nísìn tí mo ní ìdíwó millions tí n bá rí òdodo mi nílé sọ ìfẹ́ yóò máa sọ haram di halali yóò sì máa sọ halali di haram la ilaha illallah mo lára ṣe Ibrahim wa sọ pé wà ní ahada annaji rasul gbogbo tí a bá gbé bá mi tó bá dọ́rọ̀ ọ̀fẹ́ ni tó bá fi lè yapa sí ojú ọ̀nà náà Muhammad tẹ ìròyìn Ọlọ́run fún wa fa innani ala najihi èmi ò dúró lójú ọ̀nà náà Muhammad ma istufa wa hamidu gbogbo gbèsè ayé mi ibi tí àná Muhammad bá dó sí tó bá gbẹ́sẹ̀ lé mi Ibrahim ó gbẹ́sẹ̀ lé ń tẹ̀lé súnà rẹ̀ ni kí ló fẹ́ sọ ń pa ọ̀rọ̀ àǹjẹ̀nu àtàwọn màláíkà lọ káwọ́lá kọ́ lọ wà mọ́yé ara sínú àràkún tọmọ kéwú máa wá ní kọ́ wá àṣírí pé kí wọ́n náà fi dolé ayé kì í ṣe ìsìn Ọlọ́run bẹ́ẹ̀ ṣe sin Ọlọ́run náà gbé kalẹ̀ nù tọ̀rí kọ́ ṣe Ahmad Tijani ti fara salatu ala nabi wa la ilaha illallah bẹ́ẹ̀ bá tún wá fẹ́ ṣe tẹ́rìbíyà náà tẹ́rìbíyà yín sí bí ìmọ̀ Ọlọ́run lọ́kan ni kì í ṣe bí gbogbo àṣírí jàmbá yáìlú kọ̀ǹtọ̀ yáìlú jàmbá yáìlú tá ń sà yìí tá a fi manipulation sometimes you don't even need to manipulate because ó kú olójú ọ̀nà rẹ̀ ó digress ìkànnù àwọn afa àwọn RMKK that young guy ó ní brain gan ó sì ń preach spirituality lójú ọ̀nà tiẹ̀ kò sẹ́mọ́ yàbá àwọn Tìjàní àkọ́kọ́ kéré ẹbí ló bí ọ̀rẹ́ wa tí ó mọ̀ pé rẹ̀ ń ké ó kéke wọ́n ń kó ẹrẹ̀ báyìí ń kó ẹrẹ̀ tó bá ṣe pẹ́sìn yín náà ni àwọn ìtọ́jú ẹ̀tí sọ náà pé ẹ̀sìn àwọn ẹlẹ́sìn kan tí wọ́n ń takò yín pé wọ́n practical example wọ́n ń takò yín à ń sọ fún yín èmi ń sọ fún yín ni ẹ má gbójú láǹjẹ̀ náà àti rọ̀ wá níyà kankan àmọ́ irọ́ wá níyà àti sáwọ́kọ rẹ̀ àwọn àdìsún náà ń sà wọ́n ní ilé irọ́ wọn pa àtọ́jọ́ ga wọn ní irọ́ wọn ń pa àìmọye wọn tó sọ̀rọ̀ ẹjọ́ mẹ́ta ti proof ẹ̀ fún wa àfa kan lábújá àfa Jamiu òun náà proof ẹ̀ wọ́n pọ̀ tí wọ́n proof ẹ̀ páwa náà ní a sì ní wọ́n máa kó àwọn ọmọ àwa Tìjàní àti mọ́ ti pẹ́ bàbá mi kan bẹ nílọrin bíi iṣẹ́ òmùsà ilé ìbú bọ́ ọba dọ́dọ̀ rẹ̀ yóò rọ owó kọrọ̀ wá ní àti kíní fún ọ kò sì gbẹ́kẹ̀lé nìkan tó jọ Ọlọ́run lọ Sakiru Ibrahim sọ nípa astrology sọ nípa numerology sọ nípa dọ́rìbù rọ́mlù gbogbo ẹni Sakiru Ibrahim tó bá dọ́dọ̀ rẹ̀ yóò mọ̀ lu gbogbo ẹ̀fọn ọba yìí dákọ̀ rẹ̀ dákọ̀ kò yé sì sábà báyàn wo nǹkan lásìkò tó mọ̀ pé nǹkan yóò sì ó sì jẹ́ àmọ̀ kó lè yí padà láàrin ìṣẹ́jú márùn-ún wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àgbàlagbà tá a dé bá ẹ darí ní tẹ́ ẹ bá mọ̀ sọ́dọ̀ Ọlọ́run yín mùrídìí tí Tìjàní kọ́ wa kì í ṣe rọ̀kọ̀ yáìlú kọ̀ǹkọ̀ yáìlú jàmùjàmùjà ìlú ní tí wọ́n kọ́ wa ní istighfar wa salatu ala nabi wa la ilaha illallah bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn spiritual institute káàkiri ayé ní tí wọ́n kọ́ wa ní pé kọ́ ọmọ wa foríjìn lákọ̀ọ́kọ́ ẹ̀yìn ìgbà yẹn kọ́ wa dá Ọlọ́run ọba rẹ̀ mọ̀ meditation tí wọ́n ń ṣe táwọn èèbó gan ṣe kò mú rọ̀kọ̀ yáìlú dání kò mú kọ̀ǹkọ̀ yáìlú rànkà yáìlú yìí manipulation ní tó fẹ́ fi manipulate ilé ayé ni èèyàn ń ṣe rúpíà bọ́ ọba máa ń jẹ̀nu ò lè ṣe rúpíà alìsúnà ti ń ṣe rúpíà tí wọ́n gan ọba máa ń pa jẹ̀nu ò lè pé àjẹ́ wọ́n fọ́ ní etí rẹ̀ ó di wọ́n fọ́ létí ìwọ gan mọ̀ náà ni ọmọ ló fi bẹ́yìn ọba mọ àwọn àgbàlagbà wò lè pè wọ́n tí wọ́n fi dán ọlọ́run abẹ́ Ọlọ́run ní gbogbo ẹ̀ wá àwọn tí wọ́n wá pe Ọlọ́run dójú ẹ̀ tí wọ́n pe Ọlọ́run dójú ẹ̀ tí wọ́n sin gẹ́gẹ́ bí àwọn àfa wa Mọ̀lánà Sheikh Abdulrazak àti Mọ̀lánà Sheikh Abdul Wadud fi kọ́ wa àwọn àti bàbá wa Sayyidina Ali bàbá Sayyidina Ali Ọládọjà àìmọye ẹ̀kọ́ tún nù lọ́tọ̀ bàbá wa Sayyidina Ali Sheikh Aliyu Yes ní Kaolack abáwọn rìn tí wọ́n jẹ́ ọmọ Sheikh Ibrahim bàbá Sheikh Mansur Ibrahim Yes abáwọn rìn tí wọ́n jẹ́ ọmọ Sheikh Ibrahim wọ́n gbà pé gbogbo nǹkan yìí ń bẹ o ṣùgbọ́n wọn àfọlọ́wọ́ bá lẹ́ngbà kankan wọn àfọlọ́wọ́ bá lẹ́ngbà kankan ọ̀nà tẹ́yìn ń gbà yìí RMQK lẹ́ ń sìn torí pé RMQK yẹn nísìn kí nìyẹn acronym sí rọ̀kọ̀ yáìlú mọ̀nkà yáìlú kàṣfà yáìlú yín ni kéèyàn máa sọ pé kíníkan sẹ̀mí iná kíníkan sẹ̀mí ẹ wá ti kó àwọn ìyàjọ ní tí wọ́n wá ń wínú òfin Ọlọ́run mọ́ that's what we are saying ẹ tún wá fi ń takò àwọn institute kan ẹ fi ń takò Tìjàníyà ẹ fi ń takò àwọn gáúsù kí ni gáúsù ní í ṣe pẹ̀lú spirit èyàn ò lè jẹ́ gáúsù tí ó bá ní spiritual tí ó bá wà spiritually inclined kò possible ọkùnrin kan bẹ lọ́dọ̀ wa ń bí Mr. Dagbo Aliyu
kèé kírun kèé ṣe kankan bẹ́ẹ̀ bá nírun yóò ní ẹ máa lọ kírun ní muslim dẹ̀ tí kìíní yẹn bá gbé ńgbà mi pẹ̀lú la ilaha illallah muhammadu rasulullah nìkan ní máa ṣe tó bá gbé ńgbà mi báyìí yóò sì máa sọ fáwọn èèyàn ọkùnrin kan lọ níjó ni ọwọ́ àti tọkùnrin yẹn ń tẹ̀ parí ọwọ́ àpè oníkọ́ wá Dagba Ali Suleiman University of Ilorin òun ni secretary postgraduate school lọ́wọ́lọ́wọ́ báyìí ní University of Ilorin ọwọ́ àpè ọkùnrin wọn oníkọ́ wá ńgbà wá pè lọ́wọ́ ni kí ló ń lo kì í sí má lo gímọ̀ Ọlọ́run sọ fún un pé àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ lọ́dọ̀ òun ọ̀bọ̀ tọrọ ẹ̀ṣẹ̀ kan lọ́dọ̀ Ọlọ́run tí ó rí ọrọ́ pọ̀ ẹ̀ṣẹ̀ tó lè fi rìn dáadáa yìí gbogbo èèyàn bá ń wo omi sọdá pé kí ni ń wí ọlọ́dà náà lọ sí sàárà báyìí kò fàṣẹ kò pé ọkọ̀ yálù kò pé kọ̀ǹtọ̀ yálù kò pé kàkàkà yálù kò pé tàpàjà yálù Dagba Ali Suleiman ọ wá sọ fún ọmọ Ìlọrin bíi Dagba ọmọlé olówó ní sáìdì olówó mẹ́rin ọ sọ fọkùnrin òun nìkí sọmọ ìlú rẹ̀ kọ̀ mọ́rí o ó ní lọ ju gílẹ̀ pẹ̀lú ògbólọ́ngbà tí ọba ìdọ̀la ẹsẹ̀ rí ọ padà sí bó ṣe wà fún rẹ́rẹ́ ní lọ́wọ́ sọ fún mi pé sèmi mọ Mr. Dagbo ọmọ sọ nǹkan fún wọn mọ̀ rí bẹ́ẹ̀ ẹ lè gbọ́ kọ̀ǹkọ̀ ya ìlú kankan lẹ́nu Dagbo which means pé ẹ̀mí tiẹ̀ lè connect mọ́tọ́ lọ́run tí fi ń ṣe miracle ẹ̀mí rẹ̀ o lè fi kó lè ṣe kíni o lè fi travel ọmọ gbọ́ soul abstract tó fi travel out of your body tó padà wá wọ́n ń gbé ẹwọ́n ọmọ kan bọ̀ ọjọ́ kan student ni wọ́n ń gbé bọ̀ dìgbàdìgbàdìgbà àwọn tí ń gbé bọ̀ ní wọ́n sì fẹ́ pa ọlọ́run lọ́bẹ̀ẹ̀sẹ̀ tó ṣe wọn àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà ń gbé bọ̀ tí wọ́n sì ń rúbọ̀ tí wọ́n ń gbé ẹnìkan ní ẹdúró ẹgbẹ́ kalẹ̀ níbi tẹ́ déhùn náà wọ́n sì gbé kalẹ̀ ó ní dìde ó sì dìde ní kọjá lọ ní ọkọ̀ mọ́ ó kàn gbáriwo ló yà síbẹ̀ o kìí sì sáfà kìí ṣe pásítọ̀ kìí ṣe ọkàn ní ẹdúró wọ́n sì dúró ní ẹgbẹ́ kalẹ̀ wọ́n gbé kalẹ̀ ó ní ẹkú lọ́dọ̀ wọ́n ní dìde ó sì dìde ẹni tó ti dákú láti inú kíni o láti inú lecture theatre tí wọ́n ń rúbọ̀ wáta tí wọ́n ló ti kú ó ní ẹdún ẹgbẹ́ kalẹ̀ wọ́n sì gbé kalẹ̀ nígbà tán wá lọ tẹ̀mí wá lọ bá torí mọ́ sọ̀fún ìfọ̀fún tó mú ní alàgbà ẹ mọ̀ kú sólóhùn ìsà alàgbà mú ní ẹ sì ní wọ́n gbé kalẹ̀ ẹ sì ní ó dìde ó sì dìde lóòótọ́ ẹ dá mi sí lórí ẹ wí nǹkan kan ó ní àfa ó náà tán fẹ́ pa náà wọ́n gbé lọ́wọ́ wọn bí wọ́n ṣe ń gbé ìbọn tẹ́ ẹ bá ti lè gbà lọ́wọ́ wọn pé bó ṣe ń lọ nù ti lọ tán yẹn nù ló ń fi ní wọ́n gbé kalẹ̀ wọ́n sì ti rí òun báwọn ẹ̀mí lọ sọ fún un pé kóun wí bẹ́ẹ̀ fún wọn èwo ń rọ ọkọ̀ yálù kọ̀ọ̀kọ̀ yálù erémadé ẹ fi manipulation ni ìmí sí wà tẹ́ẹ̀rí ṣe ẹ̀ẹ̀sọ̀ yìí tẹ́ẹ̀rí ṣe ó lè jẹ́ ẹ̀bùn bàbá tẹ́ ń pè lẹ́mí àgbà yẹn ó lè jẹ́ ẹ̀bùn fún àmọ́ wọ́n ti sọ kí ní ìdí ẹ̀sìn ẹ̀yin náà sì ti sọ torí inú ilé bulletin tó dára ní pé we are absolutely peaceful group absolutely kí náà ń pè absolutely Sufi group ní ilẹ̀ wọn sọ pé kò sí àbùdá kò sí gáúsù àwọn gáúsù yẹn wọn ò tó bá tẹ̀sẹ̀ wọn ò tó kíní yín ń tẹ́ ẹ̀ tó ẹ̀ ń pẹ́ tó ẹ̀ ń lo oògùn dúdú ẹ̀ ń lo gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ náà là ń gbọ́ lẹ́nu yín wisdom ni kò sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn kódà kọ́ mọ́ pé Kùránì kọ́ mọ́ kí àdìsá náà Muhammad kọ́ jẹ́ ọ̀rọ̀ tí ó tún gbèsè ayé wọn sí. ìkànnì ọmọ yín ló sọ́njọ́ ni pé gbogbo ẹ̀yin olówó ẹ máa gbówó yín bọ̀ wá mo ti sọ́njọ́ ni ẹ máa gbówó yín bọ̀ wá kó wọn máa sọ̀gbà tí ó bá fẹ́ rí lẹ̀kẹ́ bẹ́ẹ̀ sì náà fún yín kí ni ìtumọ̀ ni that is stack 419 àwọn olówó náà àwọn tẹ̀yìn tẹ́ popular láwùjọ ẹ sọ́ra Ọlọ́run lọ́kùn ọlé tó fi lówó ó sì jẹ́ pé ńgbà tó wá lówó àlájà ó sì jẹ́ pé ńgbà tó lówó àlìhájì tó ọmọ bó ṣe ní tọ́lọ́ mú ẹ̀ láṣìírí lọ́wọ́ ẹ̀sẹ̀ rí pé sòrò ń bẹ fún ọ yẹ kó lọ bá àwọn kankan ṣe kí ni o kí wọ́n bọ̀ owó sẹ́ àwọn náà jókòó ni o ní tí wọ́n ní náà wọ́n ìgbà o lọ́pọ̀lọpọ̀ lówó fi máa pariwo ṣé òkan ọ̀dá afá kan ọ̀dá ńgbẹ̀ lọ́wọ́ bá ń lé pé nǹkan ṣe yín ní tí ò ṣe yín ẹ̀ ní ṣe yín ò sì wò pé gọ ẹ sì lówó ẹ̀ lè ná ọwọ́ ni ẹ mọ̀ wọrí bùkátà yóò bẹ̀ lọ mú 20 million wá ẹ wá mú 20 million wá tán ní tí ń ṣe yín ọ̀wá kú ẹ wá ń pariwo ẹ̀ kíkẹ́ èèyàn bọ̀ ẹ̀yìn gan lè yẹn bú nǹkan ò sẹ́ lomi yóò ní nǹkan ṣeun nǹkan kò ṣe ọ̀rọ̀ lásán lẹ́ sọ fún tọ́kàn rẹ̀ ó fi balẹ̀ pé nǹkan yóò rí bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n gan àmúsọ fún mi ní àṣẹ ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan níjọ́ tó o bá máa ṣe Ọlọ́run tí ń bẹ lára rẹ̀ tó ń pè ní ẹ̀mí tọ́lọ́run fẹ́ ṣe ọlá yìí ó lè control ara rẹ̀ ó lè control tí bá ń bẹ ń surrounding rẹ̀ ó lè rí ilé ayé gbé tó tọ́ ọba mọ́ra rẹ̀ ó lè mọ́ Ọlọ́run lẹ́yìn sọ pé wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi ẹrù ẹ̀mí ilẹ̀kẹ̀ darapọ̀ àwọn tí ń pe Ọlọ́run ọba wọn láàárọ̀ ọ̀run àti ìrọ̀lẹ́ àwọn tí ń pe Ọlọ́run ọba ní sáwọn tó ń parẹ́ MPK yìí yuriduna wajhahu ojú Ọlọ́run ni à ń wá la ta'du 'aynaka anhum ẹ má gbójú kúrò lára wọn turidu zinatul hayati dunya kọ́ wá jẹ́ pé ilé ayé nìkan yín mùrídá kọ́ wá jẹ́ pé ilé ayé nìkan lẹ́ẹ̀mọ́ lé o rò pé tó bá ti gbá wíìdì Tìjàníyàwó lówó wọ́n kàn fẹ́ mú fọlọ́mọ ni bó ṣogun owó jù bẹ́ẹ̀ lọ bọ́lọ́wọ́n ọba kọ́ owó mọ́ òun lè ní bọ́lọ́wọ́n ọba kọ́ ọba mọ́ òun lè jọba bọ́lọ́wọ́n ọba kọ́ ipò mọ́ òun lè nípò bọ́lọ́wọ́n ọba kọ́ ìmáàmù mọ́ òun lè dì máàmù ẹni tọ́lọ́wọ́n kọ́ ìmáàmù mọ́ kódà kó jẹ́ pé ibi tí wọ́n kàn ti kó mọ́sálásí ìpẹ̀ kan jọba ẹni òní wọ́n yàn bí ọmọ líìdì wọ́n bẹ̀ ń gbòtò àánú kádàrá rẹ̀ àìmọye yẹn tí wọ́n mọ̀ pé àwọn jẹ́ ìmáàmù tí wọ́n kàn pè wọ́n pé wọ́n wá sí ìmáàmù
àmọ́ èèyàn tí ò ronú pé wọ́n jọba tán sì ní wọn ni wọ́n jọba àmọ́ èèyàn tí ò ronú pé wọ́n lówó tó ti pọ́n pé wọ́n lo lówó ẹlòmíì sì ti ṣe wàhálà ó ti jẹ ẹkùn nìkan ó ti mùmúkùmù ó ti wà ẹmọ yẹn hàn tú ó ti wẹ̀wé odò kó lè bá a lówó kò sí wẹ̀ tí ewé ẹ̀tàn kò ní kọ́bọ̀ ọ̀tán. bára rẹ mọ̀ kọ́ ọmọ tí ó ṣàǹfààní fún ẹ kọ́ mẹ̀bùn tọ́lọ́run fún ẹ tó bá ti mẹ̀bùn tọ́lọ́run fún ẹ ó máa jẹun lọ ni ọmọ jẹun lọ ní ẹwà àwọn kan nísìnyí ọmọ kan jó ní bọ́tà ó ní àwọn kan ìgbà náà ńkọ́ òun náwó fáwọn àfà ìgbà tóun wá náwó fáwọn àfà nǹkan wá séun wọn lè gbà òun lẹ̀ ṣé ìwọ rò pé àfà ní gbà yẹn nígbà tó kó lọ́dọ̀ àwọn àfà irú àwo lòun ọmọ sàló yẹn sàló ọlọ́ba yẹn mo sọ̀rọ̀ rẹ̀ fún Sheikh Labib mo sọ̀rọ̀ sàló mo sọ fún Sheikh Labib wọ́n ń ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni Masa Musa wọ́n ti sọ pé àwọn èsè mùsùlùmí ara mi nínú tẹ́ bá ka statement wọn tí wọ́n kọ lé ní èyí wọ́n sì ṣe interview fún èyí ọkùnrin tí máa ń ṣe comparative tí ó múra kankan ẹni yẹn wá ń gbé brain yẹn bọ́ yẹn ní ó brain gan ni ó wà brilliant ibi tí bá ń lọ báyìí yóò fi brain sharpen rẹ̀ ìwọ tó bá jiyàn lẹ́gbẹ̀ẹ́ báyìí lọ wà ó ti já mọ́ mbẹ́ ó sì lọ ń claim mbẹ́ pé Islam náà làwọn fi kíní yẹn pè sí ọ̀gá wọn sì gbé statement jáde statement yẹn sọ wípé this is to let you know that those abusing and bullying us are practical example of what their religion is all about. àwa mùsùlùmí ẹgbẹ́ yín náà láti sọ fún yín kọ́nà tẹ́ ẹ̀rín yọ̀ọ̀dà ẹ̀rín ọ̀nà ọlọ́run ọ̀nà ọ̀rọ̀ wa ní yà lẹ́rìn àwa gan la sọ fún yín kọ́nà tẹ́ ẹ̀rín yọ̀ọ̀dà àfa tẹ́ pé ń kéwú látọ́ lọ lé kéwú ó sì mọ̀ ọmọ ọ̀dà ńgbà tọ́ rẹ̀ wa ti máa ké Kùránì lọ ọ̀dọ̀ rẹ̀ mọ́ sọ́njọ́ ní kó tó di kó fẹnu ara ẹ̀ wí nínú táfì tí wọ́n ṣe fún náà mo nígbà tó kọ́kọ́ rí ẹnìyẹn ó kọ́kọ́ kàláyà bí a láìláìlà pé lágbájá náà ló lè wá dọ̀ mi ilé ìgbé lọ ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ òun náà sì ti sọ ọ̀rọ̀ tí mo sọ ń dò nínú ẹ̀mí ló jẹ́ mi ọmọ mi ń wádìí ẹnì kankan káàkiri níjọ́ tẹ́ ti sọ pé kò sí ti ń jẹ́ gáàsù kò sí àbùdálù pé àwọn ọmọ kéwu kí lẹ kọ́ wọn zero ọkọ̀ yá ìlú tẹ́ kọ́ wọn náà ní lé tako Tìjàníyà o kí n má takò ní possible torí mo mọ ojú ọ̀nà yìí dáadáa rí nígbà wọn kì í ṣe àmọ́ Tìjàní tọ̀ríkọ̀tù lè fọ́dù wà rídọ̀ muhassasatun ala al-kitabi wa sunnah ó ní tọ̀ríkọ̀ ṣe àmọ́ Tìjàní fọ́dù ọ̀la ni wà rídọ̀ ojú ọ̀nà ìyọnu ni muhassasatun ala al-kitabi wa sunnah akójọ pẹ̀lú kíni o kìtàbù àti sunnah àti Al-Qur'an àpé ẹ mọ́ para yín lé bàbá ológun tó náà bá sógun tó bá wo rẹ̀ á lóhun àrọ̀ ni òun mú ogun ní òun mọ̀ lẹ́yìn bàbá ọlọ́dẹ náà kíra rẹ̀ pé òun Jagunlabi tó ń bá wọnú gbó apẹran bíi kinní kan lóhun bẹ́ẹ̀ náà everybody náà lè pọ́nra rẹ̀ lé ẹ lè pọ́nra yín lé pé ń tẹ́ ẹ ní lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ àwọn kan máa wò yín náà ni àmọ́ kọ́ wá jí láàárọ̀ kọjá pé rọ́ọ̀kọ̀ ya ìlú sẹ̀mí náà kọ́tọ̀kọ̀ ya ìlú sẹ̀mí kọ́ gbọ́ pé rẹ̀ ta ní gbọ́ pé wáyé sásà alaka ìbàdí anni fa inni qarib ujibu da'wata da'in sad'ani falyastajibu li wa liyu'minu bi la'allahum yarshudun gbogbo ẹ̀yin tẹ̀sí RMKK àlepẹ́ ẹ má ṣe mọ́ torí akànlé fún ìròyìn ni àlepẹ́ ẹ má ṣe mọ́ o bọ́ bá wù yẹn má ṣe tó bá wù yẹn má ṣe o sọ ọgbọ́n tọ́lọ́ wọn bá wí ni mo kà fún ọ lọ ronú pa rẹ̀ dáadáa kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run lọ gbà pé kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run bọ́ bá ṣe pé omi náà lọ́wọ́ lè fi dábẹ́rẹ́ àwọn pọ̀ tí wọ́n fomi dábẹ́rẹ́ àgbà pé kò sí nǹkan kan omi yẹn ta ló dá àwọn òyìnbó tẹ́lẹ̀ ń kọ́ astrology látọ̀dọ̀ wọn tẹ́lẹ̀ ń kọ́ astronomy látọ̀dọ̀ wọn tẹ́lẹ̀ ń kọ́ kí ló kọ́ rẹ̀ ti jẹ́ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ ń kọ́ numerology lọ́dọ̀ wọn wọn ò ká kó sà wọn ò máa forí balẹ̀ fún wọn kàn ń sọ ìṣẹ̀dá ọmọ èèyàn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí làákàyè wọn ṣe mọ́ àwọn òsọdóòsà gbogbo tẹ́ bá ti gbé ní Nàìjíríà lẹ́ẹ̀ máa ń sọ di òòsà wọn làwọn absolutely peaceful group ẹ̀ ń bú àwọn Tìjàníyà ẹ̀ ń sọ pé ẹ̀ ń bú àwọn oníṣúfí pé kò sí ti ń jẹ́ kẹ́nìkan kò sí ti ń jẹ́ àbùdálù kò sí ti ń jẹ́ kẹ́nìkan kankan àwọn ọmọ kéwu yín àwọn ọmọ tẹ́ nǹkan tó jẹ́ pé àwọn ọmọ míì ti ń lu jìbìtì káàkiri ọ̀rọ̀ Sàló tí mo ń sọ lẹ́ẹ̀kan Sàló ọlọ́ba Sàló òun àti DJ Chicken Sàló tẹ̀ ń wò yẹn ò lè mọ́ kírun kò sì lè mọ́ fa tẹ̀síbà bí ṣe máa ń ṣépè tí máa ń ṣe àwàdà rẹ̀ kódà most of the time tí bá ń ṣe program ẹ̀ rí tẹ̀síbà lọ́wọ́ rẹ̀ all of a sudden ní Sàló ní problem ẹni tó kọ́ ní problem ni ọkùnrin tán pé DJ Chicken náà máa lọ mọ́sálásí lọ kírun bọ́ bá kírun tó lè máa ṣe kàtàkàtà tí ń ṣe o ọlọ́run lọ́mọ àwọn tí wọ́n pé kọ́ máa lọ kírun ibi tó ń ti kọ́kọ́ ní problem ni pé wọ́n kàn lọ bá ni wọ́n bá ní tọ́ gbogbo tó ń ṣe nǹkan kan wá di olúwo wọ́n bá gbé kinní sẹ́rẹ́ kan lé lọ́wọ́ àtìlẹ̀kẹ̀ wọn kókọ́ lọ́rùn pé kọ́ máa mí káàkiri ẹ wo bí ṣe ń bá gbèsè ayé rẹ̀ kíní ẹ̀bùn tọ́lọ́ ń fẹ́ aláwàdà wọn jẹun bẹ́ẹ̀ ó ti wà tipẹ́ Sàló yìí
mo wá wo ọmọ DJ Chicken yìí ọlọ́run wá ń jẹ́ kí n mọ̀ nú ẹ̀mí mi pé ọmọ tí ń pè ń sàlóyè tí wọn ò bá múra yóò padà délẹ́bọ bí àáfàá míì tó ti déèyàn tó wá níṣòro tó padà lọ bá wọn kan àbí wọn pè síbẹ̀ tó lọ bẹ̀ torí pé níṣòro kékeré àbí pé òun fẹ́ kí nǹkan yóò tó pọ̀ ju bó ṣe wà lọ mo wá pe ìkànnì àwọn àáfàá wa káfà wa ṣé Làbíbù Lágbàjì kí wọ́n má bínú mo lẹ́yìn lẹ lọ́rọ̀ yín lẹ́nu yín tó sọ̀rọ̀ ẹ̀yin ló kìkì yín káàkiri ayé ẹ notice ẹgbẹ́ tó mú yín tẹ́ fi lè lọ wọlé bá ọkùnrin tí wọ́n ń pè ní Malian tẹ́sí lè dún wájú ìkejì rẹ̀ tó ní irùngbọ̀n pupa tí wọ́n ní kinní kan pẹ̀lú ọmọ ọlọ́mọ ni tẹ́ fi lè lọ bá wọn sọ̀rọ̀ ọmọ kan bẹ tí wọ́n ń pè ń Sàlú Mọ́lánà Sheikh Làbíbù ẹ̀yin lẹ́nu yín kàlù bẹ́ẹ̀ bá mú fùdọ́dọ̀ ọmọ tẹ́ sọ̀rọ̀ Islam gbà tó níṣòro tí wọ́n yín bọ̀yìn tẹ́ dúró ti gẹ́gẹ́ bí àfà kò ní lù sí ìmánì ẹ̀ mo ní ẹ̀dá kùntùrọ̀ lọ́wọ́ wá ní àfà kan ṣé Làbíbù Lágbàjì wá sọ fún mi pé àfà kan lọ́wọ́ ní ìjájà àwọn mọ àrídùnnú ni èèyàn dáadáa sí ní àfà àrídùnnú pé so àwọn ò pé àwọn ò dẹ̀ fún mi lábọ̀ wọn ò pé mọ́ nígbà mo àìsàn ló ti ń sọ̀rọ̀ yẹn jò ní mo wá ní Sheikh Làbíbù mo ti mọ rí pé tí mo sọ fáwọn olóra èmi ò mọ rí èmi ò sì popular torí èmi ṣe wá sí tí òun ní fa wàhálà kankan lẹ́yìn tó bá sọ̀rọ̀ sí Tìjàní o àbọ̀ sọ̀rọ̀ sọ pé kò sí ti ń jẹ́ Tìjàníyà o tó láàlì sún náà ní ọtí wọn náà ní gbogbo rọ̀ kọ̀yá ìlú kọ̀ọ̀kọ̀yá ìlú nílé tẹ́ ń bọ́ tara yín jẹ tó ń ta àwọn ọmọ ọlọ́mọ jẹ ní tá a fẹ́ kẹ́ preach ní kọ́lọ́ ńlẹ́yọ kan Sàlónì ìsìn ẹgbọ́n tó ọ̀padà wá tún wá yí padà pé òwí bẹ́ẹ̀ mọ́ àìmọye ọmọ mùsùlùmí táyé wọn ti ṣe kíni tó ti sá mọ́nàmọ́ná báwọn tí ń ṣe tọ́lọ́run tí wọ́n lọ bá lẹ́yìn báyà wọn oní ẹlẹ́sìn míì ni tí wọ́n pèpè kíní kan wọ́n kún gbogbo táǹkẹ̀ lọ́dọ̀ wa níbẹ̀ wọn tí wọ́n ti dọ̀gá níbi ilé ìjọsìn mi níbi kẹ́ ẹ máa fojú rí náà yín mọ́ mùsùlùmí bí ẹgbẹ́ yín kẹ́ẹ̀tì ẹ̀gbọ́n tó ọmọ yìí kí ló ń ṣe wọ́n yìnbọn ọmọ kò sí àáfàá kan tó dúró tì í èmi ò sí má rí mọ́kànmọ́kọ́ máa lù mí ọmọ Ìbàdàn ni mọ́kànmọ́kọ́ máa lù mí ọmọ Ìbàdàn ni àmọ́ mi l'opportunity àti dọ́dọ̀ rẹ̀ nítorí mọ́pọ̀lọpọ̀ yapò ní Islam ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ Alhaji Mumini Ọ̀kíntẹ́ ń sọ yìí nìsín ó ṣeé ṣe ọ̀rọ̀ pọ̀ lórí àmọ́ ìfẹ́ sọ torí Alhaji Mumini Ọ̀kín I know him to be a very decent and gentle person very easy going níjọ́ tí mo ti ń gbà fún Mọ́lánà Sheikh Suleiman Al-Miskinu Billahi tí mo ti gbà fún wọn tán yányán mo ti gbà fọ́kàn àti gbogbo àwọn tí ń tẹ̀lé wọn níjọ́ tí mo ti wá máa ń wo Ọ̀kín tí n bá pàdé rẹ̀ ó dàbí nípa pàdé ní Kaula lọ́dún kan tí n bá pàdé Ọ̀kín jẹ́ẹ́jẹ́ ní ọmọ àlọ́ ìmọ̀ ẹsẹ̀ mọ̀kàn ní súnmọ́ ìlà àmọ̀ sí ẹni mo wá máa ń bi ọ̀rẹ́ mi sí òyà sí pé Ọ̀kín yìí ṣe wá òun ṣe máa lọ jẹ́ẹ́jẹ́ báyìí ibi rò bá pọ̀ gan tó bá ti kín ẹ káàbọ̀ tó ní ẹ̀lẹ́ tó kín dáadáa tán yóò máa lọ tiẹ̀ ní kì í sọ ní wékewèke tí ọmọ rojọ́ kí ń gbà náà lẹ́yìn Mọ́lánà Sheikh àìmọ̀lẹ̀ sí ẹni tó wà ní RMQK is an adult ó lè wà ń bẹ̀ tó lè má sí bẹ̀ that's his choice bọ̀ síbẹ̀síbẹ̀ ẹ wo dragging tí wọ́n ń fún lórí ọ̀rọ̀ àwọn RMQK torí ìṣòro Ọlọ́run ní járí ìṣòro ibi tó bá kù sí Ọlọ́run ṣe kí ni yóò là wá ń bẹ̀ ẹ sì jẹ́ni tó sọ fún ẹ̀yin mùrídà ọ̀rọ̀ pọ̀ tá a sọ ẹ̀yin náà ní pọ́blẹ́mù ara yín Ọ̀kín lè má ní pọ́blẹ́mù pẹ̀lú ṣé mo sọ́rí láti sọ àwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ mùrídì báwa náà ní wọn àwọn náà ní wọn máa ń pa náà mùrídì tá a bá wá díẹ̀ dáadáa yóò ní tóun náà rí àmọ́ ní tí wọ́n ń sọ tí wọ́n ń takò wọ́n nẹ̀ torí pé wọ́n á lọ́ọ̀dún wọn kan tí wọ́n ń pè àwọn gáúsù yín gáúsù wo lẹ́nìkan máa fẹnu rẹ̀ ṣẹṣẹ́ Suleiman Al-Miskinu Billahi lẹ́fi wéra yín ìwọ́ tó ń pe rọ̀kọ̀yá ìlú kọ̀ọ̀kọ̀yá ìlú nìkan lábẹ́ẹ́lé àwọn tí wọ́n ti parí iṣẹ́ gbogbo ẹ̀ látọjọ́ tó pẹ́ látọ̀dọ̀ bàbá wa ṣe àbákà àwọn tọ́lọ́run ti gbà fún tó jẹ́ pé kò sí ìlú tí wọ́n dé tọ́lọ́run ní pọ́n wọn lé tó jẹ́ ògo Nàìjíríà táwa fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run bẹ́yìn bá ń takò àwọn ọmọ fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn sì máa ṣàdúrà fún tó tẹ́ bá ti rẹ́ nìkan tó gẹ́ ìfẹ́ wa bọ̀lẹ̀ ọ̀rẹ́ wa ń bàdàn kí á ní à ń ṣe àrè bí ẹ ṣe gbógun tinú ó ti dá dúró nísìnyí tí ń ṣe tiẹ̀ ọ̀rẹ́ nìyàn kan bú mọ́ ńgbọ̀ fẹ́ ga àìmọye ọ̀dọ́ bẹ́ẹ̀ tẹ́ wa bọ̀lẹ̀ ẹni tó ti wá dàgbà náà ẹ̀ tún sinmi bó ṣe ń bàbọ̀ láti kékeré nù bẹ́ẹ̀ sinmi yóò rí gbà rẹ̀ lò níbi tí wọ́n ti lè takò owó ọbẹ̀ ó sì jáde pẹ̀lú rọrùn ní sẹ́sùn Suleiman Al-Miskinu Billahi tí mo ń sọ pẹ̀lú Ọ̀kín ni pé ó ṣeé ṣe kọjá pé àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ náà ni wọ́n máa ní iṣu tó fi lè débi tó déhun Ọlọ́run lọ́mọ àárín yẹn ká má sọ̀rọ̀ ńbẹ̀ so ní ọkùnrin lára àwọn rọ̀kọ̀yá ìlú kọ̀ọ̀kọ̀yá ìlú yìí ní wọ́n ń pè àwọn gáúsù yín gan àwọn ọmọ kéékèèké nú àwọn ṣé Al-Miskinu Billahi tó yẹ pé ní ṣéhù sùyúhù ni ṣéwù àwọn ṣéwù ni àwọn tí ń tẹ̀lé ṣéwù Suleiman ní fìdí bá sọ̀rọ̀ pọ́nmọ́ kéékèèké gbogbo àwọn gédégédé tí ń tẹ̀lé àtàwọn tẹ́ hàn àtàwọn tó pamọ́ ṣéṣe Bàráwí nìkan ò tó èwo nínú wọn tí ò ní tẹ̀ sítorí pé wọ́n á ń ṣe ọmọ kí ó lè tí wọ́n fojú wọn pé yàtọ̀ fún un àwa kan táwa èé ṣe direct mùrídìí wọn tá a gbà fún wọn nítorí Ọlọ́run kọ́ wọn ò níye nílùú Ìlọrin àti Èkó àti gbogbo bíkíbi ẹlòmíì jókòó ní ìsìn ṣàdúrà fún sí Al-Miskinu Billahi mo sọ fún yẹn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fílẹ̀ pẹ̀lú kádàrá rẹ̀ kọ́ máa ló lọ Ọlọ́run ti pani ó ti pani náà
gẹ́gẹ́ bí ìkànnì àwọn ọmọ RMKQ that guy tí mo respect ọ̀rọ̀ ẹ̀ mo respect wisdom ẹ̀ ẹnu ma kò sí wisdom nínú kéèyàn máa sin rọ̀ kọ̀yálù kàyálù kọ̀yálù that guy ti sọ ó ní àwọn èèyàn wọn àní mójútójú ọ̀nà tiwọn ojú ọ̀nà ọlọ́nà ni wọ́n ó mójútó èmi ti mọ yẹn tipẹ́ bẹ́ẹ̀ bá rọ̀ rẹ̀ méjì tán jọ ń ṣe papọ̀ tí wọ́n bá mójútó ọ̀rọ̀ tiẹ̀ tó ń wò pé lágbájá bò ló ṣe níṣe bọ́jú ó ṣe lọ́mọ ẹ lọ́wọ́ nù wọ́n lálákàn tí ó jákèrè ojú rẹ̀ wọ̀ mi àmì olóńgbò tí ó jákèrè ojú rẹ̀ tí ó wọ̀ mi ojú rẹ̀ ó ṣe kí ni yọ̀ wọ̀ mi bó ṣe máa ṣe lọ́nu títí tí ikú tó ṣẹ̀rú ayé kú tó wòran kú tó bá di pé nìkan lọ́ọ́ bá ń sọ ìwọ náà wo tálẹ́ǹtì ẹ̀ ó ṣe é ṣe kó jẹ́ pé súnmọ́ ìka tálẹ́ǹtì ẹ̀ wà ó ṣe é kó kọ́ ọmọ lu bàtà tálẹ́ǹtì ẹ̀ wà ó ṣe é kó jẹ́ pé kọ́ ọmọ bí a bá ń ṣe wá sí kọ́ ọmọ wo tí wọ́n wí ìbẹ̀ tálẹ́ǹtì ẹ̀ wà tí ìrọ́ náà gbèsè ayé ẹ̀ lọ ó ṣe é ṣe kó jẹ́ pé broadcaster ni ọ́ tí ìrọ́ náà lọ fi àwọn tọ́lọ́run ti pọ́n lè yí kalẹ̀ mọ́ ní lákọọ́lẹ̀ pé wọ́n lọ báyé ọ̀wà nínú ẹni tó takò wọn àwọn tó takò ṣé Ibrahim ó kọ wọn bẹ́ẹ̀ ńlẹ̀ nínú ìwòlé Ọlọ́run ó kọ wọn bẹ́ẹ̀ ńlẹ̀ tí ó parẹ́ ẹ fi mufti Diyar ẹ fi wọn kalẹ̀ bó fana Muhammad bẹ̀yìn látọjọ́ tó pẹ́ ní ẹ ti máa takò kì í ṣe sìn láti pilẹ̀ wá ní ẹ ti máa takò kẹ́nìkan wá sọ wípé ní àwọn gáúsù yín àwọn àbùdálù yín àwọn kìnnìkan yín yẹn wọn ò tó kan nù ọmọ kéwù rẹ̀ jẹ́ lu jìbìtì káàkiri ìlú ibi tí ká ṣiṣẹ́ lórí nù ẹ̀yìn tẹ́ jó lórí wọn ìyẹn máa jó lórí ìjọ náà ni advice àkọ́kọ́ ta fún yín ni pé ẹ lọ gbàgbọ́ lọ́wọ́ ẹyọ kan ẹkú òǹbí rọkọ̀ yá ìlú sẹ̀mí iná ẹkú òǹbí kẹ́mi sàṣàlátù fún àǹjànú lóòótọ́ tó bá fẹ́ kókò àǹjànú ó lé pé kíní kan àmọ́ sálámọ̀ sáǹjànú àwọn ilẹ̀ Yorùbá náà tẹ̀yìn náà mọ̀ tó rẹ́yìn náà ń lò wọ́n wọn a máa sálámọ̀ sáwọn àǹjànú ilẹ̀ Yorùbá nǹkan fẹ́ sọ̀kan ní ìsìn àwọn ọmọ kan wà tí wọ́n ń wò mí tí wọ́n máa pọ̀ sí mi tí n bá ti dákọ̀ kíní kan báyìí wọ́n lọ dán wò ni Ọlọ́run ìjọba jẹ́ fẹ́ yan ọmọ tẹ́ bá ti wá dán wò ẹ gbé gbogbo tẹ́ bá ní padà sọ́dọ̀ Ọlọ́run àwọn àgbàlagbà tí wọ́n ti fi gbogbo nǹkan ṣe tẹ̀sírífì wọ́n ti ṣe gbogbo ẹ̀rí wọ́n wá wò pé ó àṣe ayé asán ni àṣe wàhálà lásán ni wọ́n wá padà sọ́dọ̀ Ọlọ́run wá ń sin Ọlọ́run ẹ bá wọn láàárọ̀ ìkírun ìṣesíkiri ìgbọ́lọ́ngbọ́ gbogbo nǹkan tí wọ́n ní lé à ń dì má pa à ń dì mẹ́sẹ̀ à ń dì má dì à ń fi kíní kọ́ ẹnu ọ̀nà tí wọ́n máa kán tó tùràrí tí wọ́n fi síbi tí ó tún wá fa asthma fún ọ gbogbo ẹ̀ ní wọ́n ti dànù Ọlọ́run ọba nìkan wọ́n dúró tí wọn náà bá lè jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó strong báyẹn ọ gbà mí gbọ́dọ̀ wá ní àkànmẹ́mí gbogbo àwọn nǹkan tẹ́ ń pè tó lè dá wàhálà sínú gbèsè ayé yìí nítorí délé mùrídá wá sínú sọ́kà máa dé dínà ẹ̀dẹ̀rún náà báhùn bí gàdá ti wà dásí ẹ farabalẹ̀ kẹ́ darapọ̀ báwọn tẹ́ ń pọ̀ lọ́wọ́ bá wọn ní àárọ̀ wọn àti ìrọ̀lẹ́ wọn Ọlọ́run ni o ìdú náà wájú àwù tẹ́ wọ́n jùlọ Ọlọ́run látàdún àyíná ká níhùn ẹ má gbójú yín kúrò lára wọn torí ìdù sí iná tó láyà ti dún nìyẹn kọ́ wá jẹ́ pé ilé ayé lẹ́ẹ̀ mọ́ lé torí pé kéwù kan ti ń purọ́ kéwù kékeré kan àbí kéwù ńlá kan ti ń purọ́ fún yín pé òun ti lówó òun ti nípò kọ́ wá rò pé yóò fún ọ lówó wàlá tuntun ìmá gbaná kọlùbà ó à ń díkìrì náà ẹ má lọ tẹ̀lé àwọn tí ọkàn wọn ti kú òǹbí ìrántí Ọlọ́run tí wọ́n ti ń sọ pẹ́sìn míì làwọn ń sìn tí wọ́n ti ń po nǹkan míì lẹ́yìn Ọlọ́run ẹ má darapọ̀ mọ́ wọn fàtàbà àhàwà o ìfẹ́ inú wọn ní àtẹ̀lé o fàkánà amúrù wúfúrú tọ́ Ọlọ́run ni mo ti parí sẹ́lé wọn lórí o kul aqu min rabbikum òdodo lọ́lọ́run sọ fún gbogbo wa yìí o faman sha'a falyu'min ẹ bá wù nù yín kọ́ gbọ́ faman sha'a falyakfur ẹ bá wù kọ́ mọ́ gbọ́ a lè fọ́ọ̀sì ẹ ẹni tó bá jọ RMKK nísìn kò kàn wá àmọ́ àmọ́ sọ gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo pé ẹbọ lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá sì pẹ́ bọ́ Ọlọ́run ló jẹ́ kí nǹkan tẹ̀ ń ṣe ó dùn mọ́ yín ó ti wà nù Kùránì bẹ́ẹ̀ mo ti kà nù Kùránì láyà kan tí ń sọ wípé ní àwa la jẹ́ kí nǹkan tí wọ́n ń sìn kó ṣe kí ni kó jọ wọ́n lójú Ọlọ́run náà ni Olúwa mi náà ni àmọ́ ẹ̀yin mùrídá ẹ mọ́sà ojú náà débẹ̀ o àwọn ti kọ́ ẹ pé kọ́ gbàgbọ́ lọ́wọ́ ẹyọ kan ni wọ́n tún wá nǹkan míì kún Ọlọ́run o obìnrin tó yà nẹ́bà Muhammad dákun Ọlọ́run ní kó darí ọ̀rọ̀ rẹ sí in ti ń jẹ́ wisdom lọ́wọ́ wa laqad atayna Luqmana al-hikmata an ishkuru lillah wa man yashkuru fa innama yashkuru li nafsihi wisdom ò sí bí kẹ́ ẹ máa dúpẹ́ fún rọ̀kọ̀yá ìlú kọ̀ǹkọ̀yá ìlú mọ̀kàtàyá ìlú Ọlọ́run ní àwa la fún ànábì wa Luqmana nílà káyè man yu'ta al-hikmata faqad utiya an ishkuru lillah ńgbà ta fún làákàyè yẹn ni ó fi ń dúpẹ́ fọ́lọ́run an ishkuru lillah aman yashkuru fa innama yashkuru li nafsi Ọlọ́run lẹ́yìn tó bá dúpẹ́ fẹ́mi Ọlọ́run ó dúpẹ́ fẹ́mi ara rẹ̀ ni o ẹ̀rí kan báwọn aman kafara fa inna Allaha ganiyyun hamid ẹni tó bá ṣe kèfèrí sọ́lọ́run ọba tí ń dúpẹ́ fúnra rẹ̀ lọ́lọ́run fúnra rẹ̀ o ma yu'ta al-hikmata faqad utiya khayran kathira ọgbọ́n tọ́lọ́run fún Ànábì Luqmana ni nígbà tí ń bọmọ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀rí kan báwọn wa huwa ya'izuhu nígbà tí wọ́n jọ ń dámọ̀ràn tí ń ṣe wáàsí fún oníyàbò náà yà ìwọ ọmọ mi la tushrik billah wisdom mo fẹ́ sọ fún yẹn la
tushrik billah má pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run inna shirka la zulmun azim ipa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run àbòsí ńlá òkùnkùn tó ga ni o wàhálà ni o àwọn sọ́yìn náà ní sáà bí wálidé yàmàlá tí ó mú wá ní aláwá ní wá fi sọ́dún fi amin àni skúrúlì wàlúwàlídá ilayya al-masir Ọlọ́run ní kíni lẹ́yìn èmi Ọlọ́run ọba fún ìròyìn àwọn òbí yín ẹ ṣe dáadáa sí wọn ẹ wá dúpẹ́ fẹ́mi Ọlọ́run ẹ sì dúpẹ́ fáwọn òbí yín nìkan kì í sáwọn tó bí yín nìkan àwọn tó kọ́ yín ní mímọ̀ àwọn òbí yín làwọn náà àti ẹ fi ń mójú ọ̀nà Ọlọ́run òbí yín làwọn náà ẹ dúpẹ́ fún wọn ẹ wá jìnnà o sí gbogbo ohun tí ọ̀dà o ẹ jìnnà sí ṣíríkù o ṣíríkù ní kéèyàn máa dúpẹ́ fún RMQK yìí o wọ́n sì ń ṣe wọ́n máa pàtẹ́wọ́ bá máa pé àwọn dúpẹ́ fún kíní ìwọ náà wo ohun tí ọ̀tọ̀ lọ́hùn bí táà dó sí ní ilé ni ọmọ Mùrídì ọlọ́mọ sàgbà fún gbogbo assalamu alaikum warahmatullahi wabarakatuh.